gbọ́mọ pọ̀. Iṣẹ́ oko ṣe lára oko kọjá parí. Ògbó obìnrin kan kò lè kà rárá. Ọba tí ń kiri ayọ̀ fẹ́ nìkan. Ọba tí ń kiri ayọ̀ fẹ́ nìkan. Ó sọ lórí burúkú dò lórí dáre. Oníròbì jíjẹ ó sọ wọ́n dà láyọ̀. Dákun ṣàánú fún mi, sọ mí dàrá mo tọrọ. Oko tó dojú gbèsè ó fi fẹ́ wọn pa. Oko tó dojú gbèsè. Àní títọ́ oko ó fi fẹ́ lòmíràn. Mi ò fẹ́ Ọlọ́run mi, mi ò fẹ́. Ọba òkè dákun gbà wọ́n kọ́ wa owó tó dá. Àmínà, àmínà, Olúwa mi, àmì àṣẹ. Lọ́wọ́ ogun ìṣẹ́jú méjì. Àmínà, Olúwa mi, àmì àṣẹ. Ògùn tó ń fa ó fi fáwọn obìnrin kan. Tèmi kọ́ Ọlọ́run mi, tèmi kọ́. Ó dẹnu kọlẹ̀, ó fi fẹ́ lòmíràn. Mi ò fẹ́ o, mo tó dẹnu kọlẹ̀, mi ò fẹ́. Májèkò mi ó rédè mi ó ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Adébùkọ́lá. Àmínà, Olúwa mi, àmì àṣẹ. Ọlọ́run tó ṣẹ̀dá òjò tó lọ dé oko ládó tó múre bọ̀ wálé. Ló ṣẹ̀dá ìgbára òkè tó lọ gbẹ pọ̀ ní bàrà òjò tó gba bàrà bọ̀. Èdùmàrè tó dánmú rọ̀rọ̀ ló dá pẹlẹbẹ. Ṣàánú mi Olódùmarè. Ṣàánú fún mi, má jẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ mi ó bọ́. Àmínà, àmínà, Olúwa mi, àmì àṣẹ. Ṣàánú fún mi o, má jẹ́ kẹ́kọ̀ọ́ mi ó bọ́. Àmínà, àmínà, Olúwa mi, àmì àṣẹ. Yọ́nú sí mi, má jẹ́ kó mi ó dá. Àmínà, àmínà, Olúwa mi, àmì àṣẹ. Ṣíjú àánú wò mí, má yọ̀rọ̀ oko lọ́rọ̀ mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi, má yọ̀rọ̀ oko lọ́rọ̀ mi títí wọ́n fi wọlé sí. Ọba tí ń pínre ayọ̀ fẹ́ nìkan. Ọba tí ń pínre ayọ̀ fẹ́ nìkan. Ọba tí ń pínre ayọ̀ fẹ́ nìkan. Ẹ káàsán, ẹ kú dédé wòyí. Akọ́dá ayé ìbánimọ̀ṣe, aṣẹ̀dá ọ̀run ìbánimọ̀ṣe, gba ìjúbà mi. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú Sunday olóyin òní. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ jẹ́ kí n go straight to the point. Mo fẹ́ jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ pé this is my platform and mo wà educated. Ẹ forget wípé bóyá mo ń ṣe iṣẹ́ oko àti òbò. Mo wà educated, kò tí ẹ ṣe degree ẹyọ kan ni mo ní pàápàá. So mo wà educated. Tí bá ń ṣe ọ̀rọ̀ oko àti òbò, my oko àti òbò ó wà unique. Ẹni tó bá dẹ̀ rí pé mò ń ṣe á mọ̀ pé education wà nínú ẹ̀. I'm not just doing oko àti òbò because I want people to come and laugh or I want people to come and marry. Mo ń ṣe oko àti òbò kí àwọn èèyàn kan lè kọ́gbọ́n, kan lè kẹ́kọ̀ọ́ ni. And again, oko àti òbò mi tí mò ń ṣe is with class. Ó dẹ̀ ní education nínú. Àfi ẹni tí wọ́n bá fowó tọ́ tí ò dẹ̀ lọ́pọlọ ló máa ní ọ̀rọ̀ mi ò ní education nú. Ẹ má dà mí pọ̀, ẹ má dà oko àti òbò. Nítorí ẹ̀ mo ṣe ní pé do not bring religion on my platform. Don't bring religion to this platform. If you are not a realist, if you cannot think outside the box, if you are not objective, if you are not educated, don't come here.
You don't have to go to school to be educated. If you cannot think, if you cannot engage your brain, do not come on my platform. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Èyàn kan ṣe message kan lórí platform mi lẹ́ni. Mo block ẹ, not because pé message yẹn get to me, but mo block ẹ nítorí pé ó ń ṣe àwọn èèyàn mi lọ́nà. We're talking about genotype. Àwọn reality kan wà tó jẹ́ wípé science is there for you to learn. Àwọn evidence wà láti pé kẹ́ lọ rí. You don't have to wait for God. Or yí pé ẹ má máa fi Ọlọ́run to test. Ntí Ọlọ́run lè ṣe pọ̀, but nǹkan tí ò ní ṣe ló pọ̀ jù. Àdúrà tó bá gbà, tó bá rí pé ó gbà, àdúrà tó gbà ni. Àdúrà tó bá gbà tí nǹkan tó ń fẹ́ tí ò tẹ́ lọ́wọ́, àdúrà tó gbà ni. Tó bá jẹ́ pé lóòótọ́ bí èmi àti ń ṣe gbà pé Ọlọ́run arínúróde olùmọ̀ràn ọkàn ni. Ọlọ́run mọ nǹkan tó dáa fún ẹ. So ó ṣeé ṣe pé nǹkan tí wọ́n ń béèrè at a particular time is not good for you, o lè má rí gbà. Kò wá mí pé Ọlọ́run ti fail. Some people still come on my platform to talk about Jesus, to talk about God. Please, get off my platform. Leave me alone. Ẹ fẹ́ mi àtọlọ́run lẹ̀. You can imagine. Mo sọ̀rọ̀ nípa genotype. In tó lè fa ikú òjijì fún àwọn èèyàn, an unborn child, unborn children. Mo sọ̀rọ̀ nípa genotype. Somebody sọ fún mi wípé, how do you know? Are you God? It's a lie. If you pray and fast, God can change your genotype to what you want. Such a stupid comment. God can change your genotype to whatever you want. It's a lie. Just have faith in God. Ayo Solomon, I have blocked you from my platform. Not because I hate you, but because you cannot think. But because because at some point, àwọn tó jọ ń sọ̀rọ̀ ìyẹn sọ wípé but she's saying the truth. Genotype is important. Only no, it's a lie. God can change it to whatever you want. At some point, the other person concur. Ó láti sọ pé oh yes, okay. Ẹ jẹ́ kí n ka comment yẹn síta fún yín. I don't want people like that on my platform. If you are not educated, or if you are an educated illiterate, if you cannot think outside the box, if you are not objective, if you are not a realist, do not come on my platform. If you still dreaming, if you still if you are building your castle in the wind and you are still in cuckoo land, I do not want you on my platform. I want people that can think. I want people that can research. I want people that want to learn new things. I want people that can experience. I want to experience new things. I want people that can experiment. I want people that can take risk. Positive risk. Risk wípé àwọn fẹ́ ṣe kíní tó mọ̀ wípé this life itself is not scientific nǹkan tó ti wà scientific proven tó gbọ́ ti prove scientifically. Tèmi àti yín mọ̀ pé is wrong ká wá máa pe Ọlọ́run. Ó ti mọ̀ pé tó bá dóko ò lè lóyún. Ó ti mọ̀ wípé òyìnbó at science ti sọ pé infertility period. Ó wà lọ marry at 40. Ó wá lóun lọ sí church, òun wá fruit of the womb. Tó bá wà ní church tó lóyún, wà ní pastor yẹn kò lágbára. Pastor ló máa conjure, pastor ló máa change the science. Pastor ló máa increase the fertility period. Pastor ló máa ní kí ovary ẹ kó sì máa produce the egg. You must be a joker. I don't know when we are going to wake up to reality. I don't know when we are going to wake up from our slumber. I don't know when we'll start to learn. Ẹ jẹ́ kí n kà síta fún yín. I am not stressing myself over anything. But this kind of people, I don't even want to know them. I don't want to associate with them. I don't want them on my platform. I don't want them to come to me. I don't want them to come back or bamboozle àwọn tó ń tẹ̀lé mi. Ẹ wo, Ayo Solomon, Oni, my dear, where is your faith? Can you pray? Where is your faith? You can pray about it, your genotype. You can pray about it. Your genotype will change by force. It's a matter of prayers, my dear. How can somebody think like that? Ijo wo la fẹ́ gbọ́n. Báwo lèyàn ṣe máa ronú bẹ́ẹ̀ yẹn pé genotype, ó máa pray about genotype and your genotype will change to whatever you want. How can you think like that? Why are you being stupid? Why are you being stupid? Why are you taught? Why religion? It has nothing to do. Surely your attitude is your religion. Your belief is your religion. What you have against the other person is your religion. It's your religion. It's not by you going to church all the time. It's not by you wanting to kill yourself in the church. And with this stupid comment, how can you talk like this? How can you put a comment like this out there? How? My boy, eléyìí ni àdúrà àti àwẹ̀.
genotype máa yí padà sí nǹkan tó ń fẹ́. O bá gbàwẹ̀ till thy kingdom come, nothing can change your genotype. Nǹkan tó ní láti ṣe is to take precautions, is to do what you have to do. You cannot pray to change your genotype. Àsìkò tí Jésù rìn lórí omi ti kọjá. Àsìkò tó fi itọ́ sínú yẹ̀pẹ̀ tó fi la ojú kò ṣèṣì mọ́. Genotype cannot be changed pẹ̀lú prayers. Stop deceiving yourself. I am not particular about you. I am particular about your unborn child. And that is why I brought out the topic in the morning that you people should carry out a check before you get married. Even ọmọ ọ̀dọ̀ tó bá fẹ́ gbà sílé. Ọmọ ọ̀dọ̀ tó mọ̀ wípé o máa entrust àwọn ọmọ ilé lọ́wọ́. You must find out the HIV position. You must find out the hepatitis condition of your ọmọ ọ̀dọ̀. Because ẹ mọ̀ wípé body fluid ni àwọn kíní iná fi máa ń transfer ẹ̀. You must ensure wípé àwọn ọmọ ọ̀dọ̀ ẹ medically wọ́n fit láti look after your children. Medically you must ensure ọmọ ọ̀dọ̀ wípé ó fit láti gbogbo nǹkan tó yẹ kó check ni. If you really love your children, you love your child. Nǹkan míì wà tí ò kan Ọlọ́run. Obo Idaji, Oko Idaji, we all know. Àsìkò tí ọkùnrin bá fẹ́ dóbò ní ìdájí is the best. Because ó máa ń reduce stress ọkùnrin. Ó máa ń jẹ́ kọ́pọlọ pé ìgbà tí most of hormones máa wà secreted nìyẹn. Ọkùnrin tó bá rí Obo Idaji dó tó lọ síbi iṣẹ́ kò sọ́gbọ́n tó máa fi wà múdì padà wá sílé. Most of the time tá fi máa ń ba yí ara wa jẹ́ nínú ìgbéyàwó ni wípé a máa ń dóra wa ní wrong time. Wrong timing. Àárọ̀ kùtùkùtù tí ọkùnrin bá dó ẹ tó rí ẹ dó láàárọ̀, àsìkò tó yẹ kó rí ẹ dó láàárọ̀ wá ló fẹ́ sùn. Àsìkò tó bá di alẹ́, àárọ̀ àti alẹ́ tó yẹ kó dó ẹ wá ní orun kùn ẹ. Àsìkò àárọ̀ wá ló tí jí, alẹ́ wá ló orun kùn ẹ. Ànígbà tí ọkùnrin bá le tó bá wọ the third realm of sleep ní ìdájí tó fẹ́ dóbò tí wọ́n ní no. Tó gbé ìbínú yẹn lọ síbi iṣẹ́, a lot of things ló lè bàjẹ́, a lot of things ló lè tarnish. Òbò tí wọ́n refuse ẹ̀ ní ìdájí yẹn ó lè jẹ́ kọ́kùnrin lose iṣẹ́. Òbò tó refuse ẹ̀ ní ìdájí ó lè jẹ́ kó dáràn because orí ẹ̀ ọpọlọ ò ní ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Òbò tí wọ́n refuse ẹ̀ ní ìdájí yẹn ó lè jẹ́ kó máa kanra, kó lọ kanra sí ẹni tí jẹ́ kó máa fi gba query. Bọ̀ kò ní ẹni ṣe sọ. Kò sí ọkùnrin tí okó ẹ̀ bá le ní ìdájí tó fún lóbòdó tó yẹ pé tó máa fi wà níbi iṣẹ́ tí ọpọlọ ẹ̀ máa ṣiṣẹ́ dáadáa. Kò possible. Because ní time ìdájí yẹn, time yẹn làwọn hormones, àwọn love hormones wọ́n wà secreted. Time yẹn làwọn hormones tó ń fight, tó jẹ́ antibodies tó ń fight bacteria. Time yẹn ló máa ṣẹlẹ̀. Not only òbò tí ọkùnrin bá ejaculate tí wọ́n náà reach orgasm. Kò sí òbò àárọ̀ kùtùkùtù àti òbò àṣálẹ́, àwọn òbò tó pa stress jù nìyẹn. Àwọn òbò in between yẹn wọ́n was important as Obo Idaji àti òbò alẹ́. But ìgbà tí ó bá wà important, òun lẹ́yìn máa fún ọkùnrin lóbòdó, òun lọkùnrin máa pè yín tẹ́ bá ní yes, ó yá kó wá dóbò. Kò dẹ̀ wà important sí so kò lè guide tẹ́ bá ní kẹ́ bèrè lọ́wọ́ ọkùnrin sì máa sọ wípé fún lóbòdó ni because time tí òbò máa ṣiṣẹ́ lára ọkùnrin, time yẹn gangan fún lóbòdó. Ó ní mo ṣe sọ lady wípé ẹni àwọn obìnrin tó bá ń dú ọkọ lọ́kọ bóyá tí wọ́n ní àlè lọ́kùnrin tó níyàwó ńlé tẹ́ bá fẹ́ kí àlè yẹn kó gbàgbé ìyàwó ẹ̀ sílé ẹ máa target àárọ̀ kùtùkùtù láti máa fún lóbòdó. Ẹ jẹ́ kó jẹ́ pé anytime tẹ́ bá ti sùn mọ́jú ní ìdájí yẹn ó dóyin kó tó lọ. Anytime ẹ gbogbo ọ̀nà láàárọ̀ kùtùkùtù ẹ máa target àti dó ọkùnrin tẹ́ bá ń dó tó jẹ́ àlè yín kò ní mọ ọ̀nà lé mọ́. Àlè tẹ́ bá ti ní tó ti complain fún yín pé ìyàwó òun ò fún lóbòdó, ẹ̀yin tẹ́ jẹ́ àlè níta tẹ́ ń wá ọkọ tí ọkọ yẹn jọ yín lójú, ẹ máa target ìdájí láàárọ̀ kùtùkùtù kẹ́ máa make sure pé ó dó yín. Bẹ́ẹ̀ bá jọ sùn mọ́jú kẹ́ ti dóra yín lálẹ́ gan. Ní ìdájí tó bá ti ń di ọwọ́ nǹkan bíi 3 a.m. ẹ̀yin ṣáà ti kọ̀dí kẹ́kọ̀ọ́ ẹ̀yìn sí ọkùnrin yẹn kẹ́ yọ̀dí sí. Fúnra ra yín bẹ́ẹ̀ bá yọ̀dí sí ẹ máa rúndì mọ́ ibi okó ẹ̀. Ẹ jẹ́ kó kó ẹ̀ múlẹ̀ mọ́ yín nídìí, ẹ jẹ́ kó gbẹ̀yìn wọlé, ẹ make sure pé ó dó yín láàárọ̀. Tó bá ti ń dó yín, ẹ ṣáà máa make sure, make it a point of duty pé ọkùnrin tó bá ń fẹ́ o, tó jẹ́ ọkọ ọlọ́kọ, tó jẹ́ àlè ẹ,
make sure pé ó ń dún ẹ ní ìdájí jẹ́ kí ìyàwó ilé ẹ̀ kó máa refuse ẹ̀ lóbò láàárọ̀ because Obo Idaji òun ló sì ṣe pàtàkì jù àti òbò alẹ́ kí lóbò ìdájí máa ń ṣe ó máa prepare ọkùnrin mentally for the day ó máa prepare ọkùnrin mentally for the day ó máa prepare ọkùnrin psychologically for the day ó máa prepare ọkùnrin gbogbo ara ọkùnrin máa ṣiṣẹ́ gbogbo neurons gbogbo body ọkùnrin gbogbo neurotransmitters ọkùnrin máa ṣiṣẹ́ gbogbo ọpọlọ ẹ máa cool stress tó gbé ó máa cool off lára ẹ̀ for the day ọkùnrin will be ready ó máa wà alert inú ẹ̀ á dùn á ní good mood ó máa wà alert ó máa prepare for the day ìdájí tó bá ti lè jẹ́ kí ọkùnrin dóbò ní ìdájí ó ti make day ẹ̀ but yín máa sọ wípé ọkùnrin tó fún lóbò dó ní ìdájí tó wà múdì padà wọlé ẹ máa ní there is devil in my house devil want to destroy my marriage you are the devil destroying your own marriage because you are not doing what you are supposed to be doing at the right time you are the devil destroying your own marriage because ìdájí yẹn nǹkan tó ń ṣe lára ọkùnrin tó bá fún lóbò dó ní ìdájí ó kú ọkùnrin máa lè more than 3 times before dawn and 4 a.m. non wo third stage of sleep yẹn níbẹ̀ yẹn ni partial paralysis ti máa ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ni wọ́n bá dàbẹ́ ní pé wọ́n sọ pé wọ́n ń lálàá níbẹ̀ yẹn ni okó wọn máa le tó yẹ pé gbogbo ẹpọ̀n wọn gbogbo body wọn gbogbo blood wọn máa circulate kárí ara wọn nígbà yẹn náà máa partial paralysis yẹn between few seconds or minutes ni tọkùnrin bá wá tají tó bá rí pé okó wù mí dó òbó wù mí dó ìgbà yẹn ni wọ́n máa ní orun wọra ó fẹ́ sùn ìgbà yẹn ló ní fún ó dẹ̀ ní fún throughout tó máa fi kúrò nílé ó ti bá dé ẹ̀ jẹ́ irú ọkùnrin yẹn bá débi iṣẹ́ á kanra irú ọkùnrin yẹn bá débi iṣẹ́ á sọ̀rọ̀ àlùfàǹṣá irú ọkùnrin yẹn bá débi iṣẹ́ tó bá jẹ́ ẹni tó ń dín pẹ̀lú owó ó lè lọ gbé 40 fún 20 wàhálà wá ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ pé ẹ̀yin ni genesis wàhálà yẹn láti lé tó bá tún wá fi mọ́ra tán tó tún padà wá sílé ipe kóun tún wá sinmi tó bá tún fẹ́ fọwọ́ kàn yín lálẹ́ ipe òkè tóun bá dóbò lálẹ́ òun á cool off stress yẹn á wálẹ̀ lára òun ẹ̀yin á sọ pé tí ń ṣiṣẹ́ látàárọ̀ àwọn ọmọ tí ń disturb yín látàárọ̀ ẹ wá máa fi òbò sí ọ̀sánsan Sunday ẹ máa fi òbò dídó sí ọ̀sánsan ẹ máa fi òbò dídó sí ọwọ́ 4 p.m. kí ni òbò tí ọkùnrin dó ní 4 p.m. fẹ́ ṣe òbò tí ọkùnrin dó ní 4 p.m. ó fẹ́ fi bí ẹni pé ó fi top up ni the main òbò ní pété ọkùnrin ti gbádùn òbò gidi tó ti ṣiṣẹ́ lára ọkùnrin òní very early in the morning and late lálẹ́ but òbò tẹ́ ń fún wọn ní time tẹ́yìn ní time ní 4 p.m. 5 p.m. àwọn òbò top up ni kò ṣe nǹkan kan kò sí nǹkan tó ṣe òbò fàájì nìyẹn òbò tó wà important tó máa ṣiṣẹ́ lára ọkùnrin mentally psychologically ó ní òbò ìdájí ó ní òbò ìdájí tó dẹ̀ jẹ́ wípé á jẹ́ kí ọkùnrin carry on in a very good manner throughout the day ọkùnrin tó bá ń lọ bí iṣẹ́ àbí ọkùnrin tó bá ń deal pẹ̀lú yàn tó máa jẹ́ kí wọ́n wà friendly òbò tẹ́yìn ń kọ̀ fún wọn ní ìdájí yẹn ó ń ba ayé wọn jẹ́ ní ọ̀nà míì o lè kọ òbò fún ọkùnrin ní ìdájí kó wá padà wálé kó rò pé ó máa rí ní in a good mood kò possible tó bá dẹ̀ tún wá délé tó tún try at expectation yẹn pé obìnrin tó kọ̀ fún mi ní láàárọ̀ yìí ní alẹ́ afẹ́dómi ó tún refuse àwa wá ní ọ̀sán ọjọ́ kejì ní 4 p.m. wà náà bá béèrè lọ́wọ́ ní nígbà tó sọ yẹn nǹkan ṣe mí nì níbi tí òbò ìdájí wà important tó bá ń ṣe nǹkan oṣù tí ọkọ ẹ bá lè jẹ́ kó ṣe labial coitus pẹ̀lú ẹ jẹ́ kó ṣe labial coitus pẹ̀lú ẹ kó fi okó sí àárín itan ẹ kó rìn mọ́bẹ̀ kó pàṣẹ dé mọ́ kó fi dàmìrà àbí coitus interruptus jẹ́ kó fi okó sínú òbò ẹ ṣùgbọ́n kó má dà sí tó bá ti kù díẹ̀ kó dà kó yẹ̀dí kó dà síta níbi tí òbò ìdájí ṣe pàtàkì tó. a máa sọ̀rọ̀ nígbà tẹ́ bá ṣe yẹn tẹ́ wá bá bẹ̀rẹ̀ sí ní read the other side of a man ẹ wá máa ní ẹ lọ ń pe pastor kó bá yín dá sí ẹ máa ní this the devil that is out work gbogbo ẹ̀yin tẹ́ ń do ọkọ ọlọ́kọ gbogbo ẹ̀yin tẹ́ ń yàlè ẹ máa gbìyànjú láti máa jẹ́ kí àlè yín máa do yín ní ìdájí ó máa gbàgbé ilé ni ó máa gbàgbé ilé ọkọ ẹ máa wà lọ́dọ̀ yín ni because you don't know how important bí òbò ìdájí ṣe jẹ́ ọ̀rọ̀ genotype yẹn mi ìfẹ́ jáde láàárọ̀ yìí but when I read those comments heart me bleed
pé in this time and age àwọn èèyàn kan sì lè máa ronú ó ní where is your faith in the Lord, sir? Which faith? Which faith? Which faith? Which faith? Ní o ṣe nǹkan tó yẹ kó ṣe tó ń sọ pé faith ló máa change the genotype. Which faith? Then faith should be able to elongate your life. Nígbà tó bá ti fẹ́ kú tí wọ́n ti declare pé ó máa kú ó yẹ kí faith yẹn lè jẹ́ kó gbé sáyé. Faith tó ní yẹn kò yẹ kó jẹ́ kó kú láyé ó yẹ kó lè mọ ọjọ́ kú ẹ. Ó yẹ kó lè ní faith láti mọ ìjọ́ tó fẹ́ kú kó ti palẹ̀ mọ́lẹ̀ de kú pé ìjọ́ báyìí mo ń kú ẹ̀yin ọmọ mi ìjọ́ yìí ni máa kú o nǹkan báyìí ni kẹ́ fi sí bíbáyìí mo ti ṣe ó yẹ kí faith yẹn lè fún ẹ ní chance láti mọ̀ very stupid thinking. Which faith? Which faith? Which faith ló máa ní kọkùnrin kóbìnrin kí oxytocin tó yẹ kí tó máa jáde láàárọ̀ kùtùkùtù àwọn hormones tó wà secreted àwọn neurotransmitters tó yẹ kó ṣiṣẹ́ láàárọ̀ kùtùkùtù IgA tó máa wà boosted láàárọ̀ tó tí òbò dídó tó bá dó láàárọ̀ kùtùkùtù tó máa tún boost IgA láàárọ̀ kùtùkùtù débi wípé ó máa fight ó máa serve as antibodies tó máa fight any bacteria tó bá lè expose sí níta tó máa boost láàárọ̀ kùtùkùtù tó ò ṣe tó wá sọ pé faith yẹn ló máa hold ilé ẹ̀ wá láì ilé ẹ̀ máa dàrú. Torí pé àwọn hormones tí ẹ ò kà kún tẹrò bóyá kò ṣe nǹkan kan àwọn hormones yẹn wà very important fún marriage tó wà òbò àárọ̀ kùtùkùtù yẹn àwọn hormones àwọn hormones tó máa wà triggered láàárọ̀ kùtùkùtù ó máa wà secreted láàárọ̀ kùtùkùtù yẹn ó wà important fún marriage yẹn and since tó ti decide láti jẹ́ ọba lórí òbò tó ti jẹ́ pé timetable tiẹ̀ ọ̀sán ló ń ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ ń date àwọn married man ẹ máa make sure pé ẹ ń fún wọn lóbòdó nídàájí àti lọ́wọ́ alẹ́ ní déere lọ́wọ́ alẹ́ yẹn kò ṣe bí 7 when around 12 a.m. bóyá around 11:30 p.m. ẹ fún wọn lóbòdó kẹfì rẹ̀ wọ́n tẹ́ bá tó wá fẹ́ tẹ́ bá ti jọ lọ sùn sí hotel tẹ́ ti jọ lọ sùn ta bí around 11:30 p.m. ẹ tájẹ̀ tara yín ẹ fún wọn ẹ dìde kẹ́ lọ wẹ̀ kẹ́ fún wọn lóbòdó ẹ kọ́kọ́ massage wọn ẹ fún wọn lóbòdó ní 11:30 p.m. ẹ ṣeré yẹn wọ nǹkan bí 12ish 12:30 tó bá tún di nǹkan bí 4 a.m. ẹ ti jí pẹ̀lú wọn ẹ make sure pé wọ́n dó yín lọ sùn wọ́n dó yín jí kẹ́ wá wò bóyá irú obìnrin yẹn bóyá irú ọkùnrin yẹn á mọlé mọ́ bóyá irú ọkùnrin yẹn bóyá padà lọlé mọ́ àwọn yìí tẹ́ ń sọ àwọn òbò tẹ́ ń gbé sí ìrọ̀lẹ́ yẹn wọn wà important as òbò ìdájí àti òbò alẹ́. Just like you need to check your genotype when you are getting house help o ní láti o tẹ̀lé má wà concerned about genotype house help but àwọn other medical situation wà tó ń láti wà concerned about irú hepatitis test o láti ṣe lórí house help HIV status house help o ní láti mọ̀. You are not just going to entrust your children to a stranger if you do not have those facts about your house help mọ̀ wípé of course those children o ti open wọn sí danger already. We have to think. Ẹ má máa gbé ọ̀rọ̀ Jésù ó kọjá lọ lórí omi ó sọ ọtí di ọtí wine. Don't bring it on my platform mi wà tẹ́ bá ní ká dálẹ̀ ká suja kí tún sọ̀rọ̀ fún yín bí ti pastor máa tún blast ẹ̀ máa tún bá yín scatter ẹ̀ ẹlòmíì ò ní lọ sí church mọ́ tí bá bẹ̀rẹ̀. Do you think you are holier than me? Do you think you know God than me? Religion, it has nothing, your attitude. Ìjọba ọ̀run has nothing to do with the kind of church you go to. It is your attitude. It is your thinking. It's what you have inside of you. Do you have a side or a portion in your heart that tells you that you have committed a crime or you have committed a sin? In your heart, do you have spirit of God? Do you have a relationship with your God? It's not by going to church. Eléyìí sọ fún mi mo sọ̀rọ̀ genotype. Ó sọ fún mi pé God will not change your genotype. Forget it. There's no religion. There's no amount of fasting that will change your genotype. There's no amount of fasting that will change your genotype or change your blood group. Your blood group is your blood group. Your genotype is your genotype. Don't let anybody bamboozle you. Don't be deceived. And there are times if you decide láti put a timetable
sínú oko dídó àti òbò dídó, you will continue to have problem in your marriage. There is no God that will change it. God can change everything, but there are some rules tó jẹ́ pé Ọlọ́run gan ló set ẹ̀. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí iṣẹ́ ọwọ́ ara ẹ̀ kó bàjẹ́. Tó bá ti decide láti fi timetable sí òbò dídó nínú ilé, o máa ní problem pẹ̀lú marriage ẹ. Michael Olúṣẹ́gun ọ̀run ò lè ṣẹ́ ogun yẹn àfi tí wọ́n fúnra rẹ̀ bá ṣe àtúnṣe. Michael Balógun ọ̀run kò lè ṣẹ́ ogun yẹn tó bá ti kọ̀ tó jẹ́ kí bàbá kí ọkọ ẹ kó dún ẹ ní àwọn ìdájí ní àwọn time kan ní àwọn time tó máa cool off stress tí anybody ò lè change àwọn time kan tí ó máa cool off stress. Let me block this person. Tó bá ti decide láti fún ọkọ ẹ ní òbòdó ní àwọn time tó jẹ́ pé ó máa relax stress ẹ tí stress tó jẹ́ pé kò ní hypertension kò ní anything ó kò wà stressed ni òbò yẹn ló lè dóko ejaculate kára ẹ̀ dẹ̀ wálẹ̀ tó dẹ̀ fún ní time yẹn ó bá lọ pé Balógun ọ̀run kò lè bẹ́ẹ̀ rectify marriage ẹ̀. Hello. Ẹ káàsán ma. Ẹ káàsán. Yes ma. Ẹ jẹ́ ṣé àǹtí Yínká ni mò ń bá. Àǹtí Yínká lẹ pè right? Ẹ gbóhùn sókè. Bẹ́ẹ̀ni, Olúwọlé ló ń sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ State. Ẹ sọ̀rọ̀ kó já ṣámú lẹ́nu yín. Ẹ sọ̀rọ̀ ẹ go straight to the point, please. Hello? Okay ma. Ẹ jọ̀ọ́ mo need advice yín ni ma. Hello ma. Mo ń gbọ́. You see people? Bí mo ṣe ń sọ lọ, tó bá ti rectify ilé ẹ, tí ọkùnrin tó bá jẹ́ kó kó ẹ dú ẹ dáadáa ní ìdájí, ìwọ̀nba ni stress tẹ́ máa go through nínú ilé. That's another way láti calm ọkùnrin. If you don't know. Because a man tó dú ẹ láàárọ̀ kó tó lọ síbi iṣẹ́, kò lè wálé pẹ̀lú inú bíbí. A máa look forward. Hello? A man tó dú ẹ láàárọ̀ kó tó lọ síbi iṣẹ́, kò lè wálé pẹ̀lú ní bíbí. A máa look forward láti tún dú ẹ lálẹ́ ni. Kí ni okó ń ṣe fún ẹ? Àwọn sensitive times tó o gbọ́dọ̀ refuse ọkùnrin láti dú ẹ, ó ní ìdájí láàárọ̀ kùtùkùtù àti lálẹ́. Ó lè fẹ́ dú ẹ ní some other time in the evening, maybe ìyálẹ̀ta kò ní no, but not in the morning. Not early in the morning. Hello? Hello. Yes, sir. Hello. Yes. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Àbẹ̀wò àsọjà rẹ̀ má bínú ẹ káàsán. A ní ká sọ̀rọ̀ sókè ni. Mo ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ prógámù Sista Yínká ni mò ń wò so wọ́n wá fún mi nọ́mbà yìí mo mọ̀ bóyá àwọn mò ń bá sọ̀rọ̀. Àwọn lẹ ń bá sọ̀rọ̀. Táwọn ni àbẹ́lò mi. Àwọn ni. So ẹ jọ̀ọ́ mà ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí mi ẹ̀yin náà lẹ ní ká sọ̀rọ̀ sókè ká go straight to the point. So nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo wà ní UK báyìí. So mo mọ bó ṣe máa possible máa wù mí kí n rí yín in person náà but bá rí pé bẹ́ẹ̀ náà lẹ́yìn kí n sọ̀rọ̀ yẹn briefly fún yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo need the serious relationship tó máa jẹ́ ọmọ ìbílẹ̀ ọ̀dọ̀ wa tó máa jẹ́ ọmọ Yorùbá indíjì gangan. Uncle, mo fẹ́ kọ́kọ́ béèrè question lọ́wọ́ yín. I want to ask you 2 questions. Number 1, ṣé ti gbọ́ nípa number 1, kí ni genotype yín? Genotype mi XY ni. Genotype yín XY. Genotype àwọn ta ni a ní AA, AS, AC, SS, SC. Kí ni genotype? You see, kí ni genotype yín SY bí ti báwo? ZY ni. SYZ ni. Kí ni genotype yín? Genotype mi náà mo sọ fún yín XX ni mi XX. Sickle cell ni yín, ẹni sickle cell. Ẹ sure pé sickle cell ni yín. Ẹni àrùn tó ń pè ní sickle cell. Mo láwọn kankan lára ma o. You see, that means you don't even know your genotype. Ẹ ti kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ from there. You mọ kí ni blood group yín? Blood group mi ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mo need láti ṣe findings yẹn náà lóòótọ́. Kí má máa lọ bóyá máa pè yín later. Okay. Kí ló bá pè yẹn necessary kí n find them máa. You see live.
you láti ìsìn lọ ẹ gbọ́ kí ni genotype ó ní SL ó ní AR kò tiẹ̀ mọ̀ and this kind of people will go out there to marry obìnrin you don't even know what you carry ẹ dẹ̀ máa lọ marry obìnrin ẹ wá bẹ̀rẹ̀ obìnrin yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí ní fún àwọn ọmọ ọlọ́mọ tẹ́ fẹ́ bí sáyé ní wàhálà can you imagine telling me genotype òun XY hello can you imagine somebody telling me pé genotype òun SY kò tiẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní genotype mo ní Ọlọ́run SS mo dẹ̀ mọ̀ pé kò kí ń ṣe SS probably kò mọ̀ genotype ló ṣe pé rẹ̀ lẹ́sẹ̀s hello mọ́mí ẹ káàsán ma. ẹ káàsán. Ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ ara mi lórí platform yìí ni mo ń wo program ẹ lọ́wọ́ so gbogbo tó ẹ̀dẹ̀ ń sọ yẹn ó ṣẹlẹ̀ sí mi gan. kí ni nǹkan náà. ó ṣẹlẹ̀ sí mi gan báyìí ọmọdé ìfẹ́ bà ayé mi jẹ́ o ó sú mi báyìí ẹ gbà mí kalẹ̀ o. kí ló ṣe. I married 2 years ago. Kí la married tán tó lóyún. Láti ìgbà yẹn báyìí gbàrú ti bímọ ló ti yọwọ́. Oṣù mẹ́ta mi ó lè má jẹ́ kí n fọwọ́ kùn. Láti inú ọdún yìí báyìí ó lè kojú ẹ̀mẹ́rin tí mo ti bá a sùn lọ. Lẹ́yìn yẹn kò rẹ̀ ń gbà mọ́ ó ti sú mi ní mo tí mo lè ṣe. Mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín kí ni genotype yín. Lèmi. Kí wá ní blood group yín. O plus. Okay, good. Okay. Àwọn náà là ń sọ lọ́wọ́ ẹ jẹ́ kí ìyàwó yín wo show yìí. Ó là ń sọ lọ́wọ́. Hello. Ẹ jọ̀ọ́ ẹ gbóhùn sókè dáadáa. Hello. Yeah, mo ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ àti nǹkan ẹ jọ̀ọ́ mo ní ìdíyẹ fún mi. Kí ni help náà? Mo ní ìyàwó mi kò láìsí oko. Ẹ lọ fẹ́ lòmí. Ẹ lọ fẹ́ lòmí. Ẹ lọ wẹ́ lòmí fẹ́. Tí o bá ti láì kókó ẹ lọ wẹ́ lòmí. Kò sí help tí mo fẹ́ ṣe fún yín. Ẹ lọ wẹ́ lòmí fẹ́. Tó bá decide láti má fọkùnrin lóbòdó, ọ̀tọ̀ ni kó fọkùnrin lóbòdó. Ọ̀tọ̀ ni kó fọkùnrin lóbòdó ní time tó wà sensitive. Ẹ má make a point of duty pé you can only allow a man láti do any time tí wọ́n bá fẹ́ because time tí wọ́n bá fẹ́ yẹn ó lè má make sense. Ó lè jẹ́ pé top up ní time tí wọ́n bá fẹ́ yẹn torí ṣe rí bá ṣe sọ pé yàn ń damira yìí dídamira tún ní stages ó tún ní stage dídamira kan wà tó jẹ́ wípé tí ọkùnrin bá fẹ́ damira ó máa mọ̀ wípé òun damira irú àwọn dídamira yẹn ọkùnrin ò kì í sábà get it until bóyá ìdájí tí n bá parọ́ ẹ̀yìn ọkùnrin ẹ lè jẹ́ mi bóyá ìdájí ní time tó wu ọkùnrin ṣe dáadáa tó ti mú lára tá bá sọ pé òbò dídò yìí gan ó máa ń tún mú ọkùnrin lára ó máa ń mú wọn lára yàtọ̀tọ̀ síra wọn ìgbà míì wà tó lè refuse ọkùnrin pé o refuse ẹ̀ lóbò tí ò ní count ẹ̀ tí ò ní ṣe nǹkan kan lórí ẹ̀ tó tẹ̀ ní dùn bá àwọn àkókò kan wà tó yẹ pé wàá refuse ẹ̀ báyìí á dùn wọnú egun á máa rò pé kó lọ kú àwọn ìgbà kan wà tó jẹ́ pé tó bá refuse ọkùnrin ó lè máa wò pé okay but ìgbà míì wà tó yẹ pé tó bá refuse wọn ó máa dàbẹ́ ni pé kó pa ẹ́ kó lọ kú so bẹ́ẹ̀ náà ni àwọn dídamira pé oríṣiríṣi ọkùnrin mi lè damira lóní fẹ́rẹ́fẹ́ tí ò ní wọ̀ lára ọkùnrin mi á dẹ̀ damira á mọ̀ gbogbo ara ẹ̀ gbogbo akíyẹmí ara dàbẹ́ ni pé ó fẹ́ kó apariwo gbogbo ara ẹ̀ á jí pépé irú àwọn dídamira yẹn wọn ò kì í sábà wáyé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ju bóyá bí ọwọ́ ìdájí tí ọkùnrin ti experience third stage of sleep torí pípé kí ilẹ̀ tó mọ́ okó ọkùnrin máa ń le more than 3-4 times but ìgbà tí wọ́n máa ń wà conscious of it pé kó wọ́n le yẹn tó máa ń jẹ́ kí wọ́n tají pé wọ́n fẹ́ dóbò yẹn irú àwọn omira tó máa ń dà ní time yẹn irú òbò tó bá dó ní time yẹn òbò yẹn máa carry wọn long throughout the day ni òbò yẹn ò ní jẹ́ kí wọ́n rí òbò yẹn kò sí bí inú wọn ṣe lè bàjẹ́ sí ẹ tó òbò yẹn máa yọnu ó máa jẹ́ kí wọ́n yọnu torí àwọn hormones tó wà secreted ní time yẹn bó ṣe gbà fún wọn bó ṣe pay ọkùnrin bẹ́ẹ̀ náà ló ṣe máa pay ìwọ obìnrin tó gbà ó ní mo ṣe ń sọ fún mo ń fún ẹ̀yin ìyàwó pàápàá ẹ̀yin obìnrin tẹ́ ń date married man tó ń sọ fún yín pé òun ò lè fẹ́ yín nítorí ìyàwó òun ẹ make sure pé ẹ ń do nídàájí àtàárọ̀ tí ò bá gbàgbé ìyàwó ẹ sọ pé bastard ni èmi Yínká
tí ò bá gbàgbé ìyàwó ẹ̀ tẹ́ bá ń do dáadáa ní ọwọ́ ìdájí àti ní ọwọ́ alẹ́ tẹ́ bá jọ fẹ́ lọ sùn ẹ make sure pé ẹ dóra yín bí ọwọ́ 11 p.m. Ìkódà kẹ́ ti dóra yín tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ jẹun tán make sure wípé the last thing tẹ́ ẹ ṣe lálẹ́ tẹ́ fẹ́ sùn ní dídóra yín ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe dóra yín ẹ̀yin méjèèjì ẹ dẹ̀ sùn lọ ìdájí pé ó ń jí láàárọ̀ báyìí bí ò bá fẹ́ dú ẹ gan yẹ́yìn sí kó fi ìdí pàdé okó ẹ̀ jẹ́ kó máa fi okó ẹ̀ rìn ẹ́ láti wá látẹ̀yìn make sure pé ó tún dú ẹ ipe dídò yẹn bẹ́ẹ̀ ṣe dóra yín lẹ́jọ́ dìde wá gbọ́ tí ò bá tún pè ẹ́ kí ilẹ̀ tó ṣúnjọ́ ẹ̀ kó sọ fún ẹ pé ìjọ́ wo lẹ tún jáde kó pè mí ní bastard kò sọ pé má wo Yínká TNT mọ́ tí irú marriage man yẹn ò bá tún pè ẹ́ pé ìjọ́ wo la tún jáde ẹ̀yin ìyàwó ilé tẹ́ wá ń fi timetable tẹ́ ń fi sí tó yẹ pé timetable ti yín ọwọ́ ọ̀sán ni ọwọ́ bìgbà tẹ́pẹ́ tọkùnrin bá damira àwọn ọgbà kan wà tọkùnrin ò bá damira kò move wọn kò túrun kọkọ lára wọn àwọn ọgbà kan wà tẹ́pẹ́ tí wọn ò bá damira wọn máa gbé ẹ ṣépè nínú wọn ni àwọn time yẹn dẹ̀ máa ń bọ́ sí ọwọ́ déere ní after tó bá ti ní the third stage of sleep REM rapid eye movement nígbà tí wọ́n bá ti engage tí wọ́n bá ti go through nǹkan tí wọ́n ń pè ní rapid eye movement ní time yẹn ni partial paralysis máa ń ṣẹlẹ̀ ní time yẹn ni wọ́n máa ń dream tẹ́yìn máa ń sọ pé wọ́n ń láàlá time rapid eye movement ni nígbà yẹn tó bá kúrò nínú rapid eye movement yẹn kò kí pẹ́ síra wọn ìgbà yẹn náà máa wà conscious of all the times tí oko wọn ti lè kílẹ̀ tó mọ́ that stage of rapid eye movement no ma wà conscious pé àwọn fẹ́ dóko àwọn fẹ́ dóbò time tó yẹ kẹ́ má kọ òbò fún wọn nìyẹn nígbà tí wọ́n bá dẹ̀ wá sùn tẹ̀ nígbà tí wọ́n bá sùn tí wọ́n tó dẹ̀ ń kọ òbò fún wọn ní time rapid eye movement tó dẹ̀ lọ sùn tà lè níta tó yẹ pé time rapid eye movement yẹn bó ṣe get out of that stage wọ́n dẹ̀ fọwọ́ fa àlè mọ́ra àlè dó wọ́n máa kúrò nílé marriage yẹn máa dàrú wọ́n á kúrò nínú ilé ọkàn wọn ò ní kúrò nínú ilé mọ́ ni kò ní sí nínú ilé mọ́ nítorí that rapid eye movement time is very crucial it's important it's very very paramount. tẹ́ ẹ bá mọ̀ you have to put that into your brain put it in and láti recognize that REM time àwọn sensitive times kan wà tó o gbọ́dọ̀ sọ no fọkùnrin when it comes to òbò àwọn times kan wà tẹ́pẹ́ tó bá sọ no you can get away with it with your no but àwọn time rapid eye movement lọ́wọ́ dájí lọ́wọ́ late at night tó bá sọ no you will continue. Adetunji Adejobi, I don't understand. I want to know, who are you talking to? I won't block you. I've just deleted your comment. I want to know anytime basoro. Adetunji Ademobi, I don't know. I want times come out to gbọ́dọ̀ sọ no. I want time come out to bá sọ no fọkùnrin, you get away with it. Ọkùnrin lè má ní anytime. Sori àwọn time tó yẹ kó má sọ no, tó bá gbọ́n dáadáa. Àwọn bí ọwọ́ ìrọ̀lẹ́ bẹ́ bá ṣe jẹun tán àwọn bí ọwọ́ alẹ́ bí ọwọ́ déré bí 7 p.m. àwọn bí ọwọ́ 4 lọ́sàn-án o lè sọ no bó sórí àwọn ọwọ́ ìdájí from 3 a.m. till about 6 a.m. it is dangerous to say no sí okó ọkùnrin ní time yẹn tó bá sì fẹ́ hold ilé ẹ̀ tó bá sì fẹ́ hold ilé ẹ̀ tó sì love ilé ẹ̀ tó sì love marriage ẹ̀ from 3 a.m. to 6 a.m. just at time tí REM the time tí third stage of sleep àti rapid eye movement tí máa ń ṣẹlẹ̀ nìyẹn you better be careful to say no. Láti ọwọ́ alẹ́ from 11:30 p.m. or from 10 p.m. to about 12 a.m. be careful to say no fún oko because time yẹn cortisol tí o bá tọkùnrin bá dó ẹ ó máa secret almost tó ń pè ní cortisol tó máa ń release stress
but ní time tó yẹ kó release stress ó sọ pé no báwo ni ò ṣe ní gbómọ ẹbí ajá báwo ni ò ṣe ní pè é lórí burúkú nígbà míì tí yàn bá wà release of stress tí gbogbo nurse èèyàn ti wà release èèyàn ò kí ń lágbára àti ìjà gan oorun ni èèyàn lágbára àti ìjà but time tó yẹ kó rí kí hormones cortisol kó wà secreted o sọ no time àárọ̀ tó yẹ kó rí ẹ wálé kó lè ní good day ní ìta ó sọ no how on earth do you intend to have peace in your marriage? How báwo ló ṣe fẹ́ ní peace nínú marriage tó jẹ́ pé àwọn crucial times ni òun sọ no àwọn lọ́wọ́ ìwọ tó bá wà ìdí àti tẹ bá ń dóra yín ní ọwọ́ ọ̀sán you women monitor body language monitor times of ejaculation tí àwọn ọkọ yín bá fẹ́ ejaculate tó bá fẹ́ damira monitor the intensity bó ṣe máa wà intense bó ṣe máa ń rí monitor ìsíra wọn tí wọ́n bá fẹ́ damira lọ́wọ́ ìdájí monitor bó ṣe máa ń ṣe monitor body language wọn response wọn tí wọ́n bá fẹ́ damira lọ́wọ́ ọ̀sán monitor ẹ̀ tí wọ́n bá fẹ́ damira lọ́wọ́ alẹ́ monitor ẹ̀ kẹ́ wá gbé síra wọn kẹ́ wo èyí tó lágbára jù ó lè máa fi mọ ìgbà tó wà important jù fún wọn tẹ́ bá refuse wọn ní òbò dídó ẹ̀yin àlè tẹ́ ń fẹ́ àwọn ọkọ ọlọ́kọ mo fún yín ní àṣírí kan lénìí àṣírí tí mo dẹ̀ fún yín pàápàá àwọn ọkọ tó ń sọ fún yín wípé àwọn ò fẹ́ yàwó mi o torí àwọn oníyàwó tó dẹ̀ wù yín láti fẹ́ kẹ́ ṣe yàwó kejì ẹ make sure wípé tẹ́ bá jọ lọ sùn òbò tẹ́ jọ dó òun ló parí discussion yín for the night òbò lẹ fi jí ní àárọ̀ kùtùkùtù kẹ́ tó máa lọ kẹ́ wá wò ó bóyá bó ṣe language tó fún yín nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé I don't want to I'm not going to leave my woman no I just kiri kẹ́ wò ó kẹ́ wá sọ fún after some time kẹ́ sọ fún pé lóyún kẹ́ wá wò bóyá ó máa ní kẹ́ lọ ṣe kẹ́ wá wò hallelujah kẹ́ wá wò bóyá ó máa fẹ́ fi yín sílẹ̀. And the issue of genotype, please, there's no fasting that can change your genotype or blood group. And tẹ́ bá fẹ́ lọ into relationship tó bá jẹ́ kò jẹ́ pé ẹ fẹ́ dóra yín kò sí nothing no string attached fine but tó bá ti ń tọ́ pé ó ti metamorphosize àbó ẹ ti take it to the next level please ẹ lọ ṣe test know your genotype except tẹ́ bá fi pé ẹ fẹ́ bímọ fúnra yín tẹ́ bá tún wá fẹ́ bímọ fúnra yín there are tests you should run. Àwọn test kan wà àwọn àrùn kan wà tó yẹ pé from body fluid ló ti transfer from point A to point B. Hepatitis ẹ lọ ṣe test ẹ HIV ẹ lọ ṣe test ẹ tí èèyàn bá wá ní HIV tó ti wà undetectable ó lè fẹ́ torí pé ó lè kó make sure pé téèyàn bá ní HIV kò mí pé kò lè marry but tó bá ti wà undetectable ó save láti fẹ́ ó lè kó kò lè transfer ẹ̀ but tí HIV bá sì wà detectable ó wà dangerous but how would you know whether somebody has a detectable or undetectable HIV if you do not carry out test? How would you know? How would you know? Bóyá èèyàn ní undetectable or the nǹkan tí mo fẹ́ kéèyàn máa forí rò nìyẹn ó ní mo ṣe sọ pé here nǹkan tí mo ń forí rò ó ju ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì lọ. Anything that cannot add value to my life, I don't think about it. If HIV is, you have to ensure that ẹni tó mú wá sílé fún ọmọ ọ̀dọ̀ tó bá ní HIV ṣé HIV ẹ wà detectable àbí ó wà undetectable. Then you'll be able to know whether ó fit láti look after your children. Anything, any àìsàn tó téèyàn bá lè gbà from body fluid, you have to be careful. So you need to know the position, the status of ọmọ ọ̀dọ̀ tó fẹ́ gbà sílé. Tẹ́ bá kàn fẹ́ dóra yín lásán, tẹ́ fẹ́ fẹ́ra yín, ọ̀tọ̀ làwọn checks tẹ́ máa carry out. You'll be talking about irú blood disorder. You'll be talking about HIV. You'll be talking about hepatitis.
but tó bá jẹ́ wípé ẹ fẹ́ fẹ́ra yín, you'll be talking about infertility test. You'll be talking about the sickle cell, knowing about the genotype and the blood group. Blood group, kan de le ma jẹ́, ó lè ma wà important because as a parent, tí o bá share blood group, tó bá jẹ́ general donor, o mọ̀ pé anywhere tó bá lọ tó bá fẹ́ jẹ́ o lè donate. Wá ti sọ fún wọn pé I'm a general donor. Tó bá jẹ́ general donor, wá ti sọ fún wọn pé I cannot donate, I can only donate for anything me àti ẹ bá jọ share the same blood group. All of these things are important. The Bible said they must not fuck each other before they get married. That is not as important as all these things that I have mentioned. The number to call is +44 7404 851234. You will know now that most people they don't even know what is blood group. Everybody you call blood group on XY. Money XYZ. O tún ní SS. Money show larun, Ọlọ́run ò larun kankan yet ó pé rẹ̀ ní SS. Ó kọ́kọ́ ní XY lòun. They don't know. They don't know. You need to know all of these things. You need to take time and know. Ẹlòmíì ti sick kò mọ reason because kò mọ nǹkan, kò mọ blood group tó ń carry. Kò mọ genotype are. Ẹlòmíì ti fi kó bá àwọn ọmọ lọ́mọ. I have a brother. Nílé AS ni ìyàwó ẹ̀. But nígbà tó lọ ṣe test, and you have to go to a proper place. You have to go to a proper place. Tó bá ti check ẹ̀, má rojú owó. It has to do this test. This test has to do with your life and the life of your unborn children, unborn child. Ó lọ ṣe test, wọ́n sọ pé AA ni. Ó marry ìyàwó ẹ̀ AS. Wọ́n ti fẹ́ra wọn tán, wọ́n ti bímọ. Kó tó mọ̀, wọ́n tún wá lọ padà ṣe test. Wọ́n ṣe wá discover pé AS làwọn méjèèjì. Àkọ́bí ọmọ tó bí sin, wọ́n ti lose ọmọ yẹn because ọmọ yẹn jẹ́ SS. And you know the society tewa. Kate ni pé irú era irú bíbá yìí ni. Wọ́n bó ṣe man on look after wọn SS gan ju àwọn tó normal lọ. You need to do your cervical test. Tó bá ti pé 40 to avoid cancer. You have to go for your cervical check. Go check. I won't share for every 3 years. Emi got to do for me. You have to do your cervical checks. You need to do your breast check. Go check on your boya cancer. But to your batin de age kan. Irú àwọn test yẹn ló yẹ ká máa carry out. Irú àwọn ọkùnrin tó batin de age kan wá lọ ṣe prostate test. Gbogbo irú àwọn nǹkan báyìí very important. Don't just joko. Níbi tí èèyàn kàwé, níbi tí ọpọlọ dé, kí èèyàn máa sọ wípé God àwẹ̀ àtàdúrà will change what? Your faith, pray about your genotype. It will change by force. Who says that? Where did you get that from? Tọ́nàmbá ẹlòmíì àti rí wípé SS lòun. SS ni ìyàwó ọkọ òun. Àwa ní love. Orí burúkú nìyẹn kò ṣe love. Torí nígbà tó bá mọ̀ pé SS nìyàn. SS ni ọkọ àti ìyàwó. Kẹ́ tó fẹ́ra yín. God has given you enough expo. Ọlọ́run ti fún ẹ ní enough expo láti mọ̀ wípé dá fúnra yín. Tó bá wá lọ intensify effort ẹ by marrying such woman, ẹ máa sunkún dọ̀jálẹ̀ because kò sí tó kọ Ọlọ́run bẹ́ẹ̀. Wàá pé Ọlọ́run gan nígbà yẹn kò ní dé Ọlọ́run because it's your own stupidity. Ìyẹn ti di wípé o fẹ́ tan Ọlọ́run, o fẹ́ test Ọlọ́run, o fẹ́ put Ọlọ́run to test. Wàá dẹ̀ pé kò ní dé Ọlọ́run. When you know to establish where sex lady don't date, discontinue the union. The relationship. SS ni discontinue, it cannot work. Ẹ lè jọ gbádùn ara yín, mo ṣe sọ fún pé love is not enough ní marriage. Ẹ lè jọ love ara yín kẹjọ gbádùn ara yín lóòótọ́, but what about ọmọ tẹ́ fẹ́ bí? Even kẹ́ má fẹ́ bímọ is dangerous. Ta ló máa ta lẹ́nìkan tó máa tọ́jú ẹnìkan, yín méjèèjì ní sickle cell, for crying out loud. Discontinue. Nǹkan tó dà ń tọ́ láyé. Discontinue. Torí pé tó bá love irú onítọ̀ǹgọ̀ ò ní continue pẹ̀lú ẹ̀. Wá discontinue relationship yẹn. So that kí wọ́n lè ní ìtura, kẹ́ni náà lè ní ìtura. You will not say because of love rubbish. And when God is on the throne, God will not heal you when it comes to that. Because God has given you enough expo.
And God no create, I want to create science. And either you like it or not, everything about this life is science. If you have anything to ask me before I round off this program, my number still remain +44740485124. If you have anything to ask me, please, you can call in now. +44740485124. I have blocked Ayo Solomon from my page, not because of me, because kò sí nǹkan tó lè change ọpọlọ mi, kò sí nǹkan tó lè kó nǹkan tí mo ní lọ́pọlọ, but because of other people, the gullible ones, not is like, oh, that's it, okay. O ti try láti manipulate the brain àwọn èèyàn with lies, with fictitious stories. O ti manipulate wọn with make believe. Sọ fáwọn èèyàn pé àdúrà àti àwẹ̀ genotype máa yí padà sí nǹkan tó fẹ́. Who says that? Who said that? Where did you get that from? O fẹ́ put Ọlọ́run to test. It's as good as ṣiṣẹ́ ṣàbọ̀ àdúrà àtàwẹ̀ ọyẹ ọ̀run máa gbé oúnjẹ wá fún ẹ nínú ilé láti wá jẹun. God is not stupid. Tọ́lọ́run bá stupid bí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe stupid, kò ní ronú láti create ilé ayé yìí. Kò ní ronú láti dá ènìyàn láwòrán rẹ̀ tó bá fẹ́ stupid bí àwọn ọ̀pọ̀lọpọ̀ yín ṣe fẹ́ stupid. God is not stupid. And when you think like this, I'm sure ó máa wà chattered pé àwọn tó ń dá láti fún lọ́pọlọ yìí wọ́n engage ọpọlọ wọn bí òun ṣe fẹ́. God is not stupid. The number to call is +44740485124. If you want to call me, you call me now because I want to round off this program. I have just come to clear this. You understand? So, ẹ̀yin obìnrin tẹ́ mọ̀ timetable, ẹ lọ plan ara yín dáadáa. You know when to say no. Though kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kéèyàn sọ no. But even if you have to say no fún dídó, go and plan. Kọ́kọ́ lọ monitor ejaculation periods ọkọ ẹ. Kó lọ wo bó ṣe wà intense sí. Kó lọ wo bóyá ọwọ́ àárọ̀ kùtùkùtù tó bá fẹ́ damira, ó máa ń kígbe, ó máa ń gbọ̀n rìrìrì. Kó wo bóyá ọwọ́ ọ̀sán. Hey, Dare, call me on the other line, please. I'll call you here. Call me on my 1234, Dare. Kó wo kó tó bá fẹ́ damira, ṣó máa ń gbọ̀n rìrìrì lọ́wọ́ àárọ̀. Kó wo bóyá tó bá di ọwọ́ ọ̀sán tó bá fẹ́ damira, ṣé gbà yẹn ló máa ń gbọ̀n rìrìrì àbí tó bá dọwọ́ alẹ́. Then you know when to say no to him. Though you're not supposed to say no anytime. But even if you have to say no, go and monitor those times so that you know when exactly to say no. Because when you say no, for money says most of the time, go ló ń dá èṣù sínú ilé ayé ẹ. Tó bá dẹ̀ pé Ọlọ́run kò ní dẹ lóhùn, ilé yẹn máa padà dàrú ni. Let me pick Darius call, then I will shut down. Hello. 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 Yeah, money question February. Money ṣé AA lè fẹ́ AS? Yes, AA lè fẹ́ AS. Ṣé AA bá fẹ́ AS? There's tendency kẹ́ tẹ́ bá lọ́mọ mẹ́rin, AA máa wà nínú wọn, AS máa wà nínú wọn. So it's good. AA lè fẹ́ SS gan, wọ́n ní AS. Okay. Yeah, AA lè fẹ́ AC. AA lè fẹ́ AS, AA lè fẹ́ SS, but SS ò lè fẹ́ SS, AS ò yẹ kó fẹ́ AS. Because tí AS bá fẹ́ AS, chances of ọmọ ní SS, which is not it's not fair on the child. So generally, AA lè fẹ́ anyone. Bẹ́ẹ̀ni, the worst tó kàn lè carry ni wípé tí AA bá fẹ́ AS, wọ́n lè ní AS, wọ́n dẹ̀ ní AA, but wọ́n ò lè ní SS láyé. Okay, thanks so much. So, and all this, Ọlọ́run, I don't know.
Emma mọ̀ pé ẹ fẹ́ bímọ. You need to go for your ovary check when you get to a certain stage. Kó tó marry. O marry ọkùnrin. O ti ṣe any test, ovary test ṣe, infertility test fọkùnrin ṣe. And wait on the Lord. Who is faking who? Talent put to test. You're just putting God to test. O ti wà nílé ọkùnrin for 10 years without carrying out any test. Oh, thank you, Adetunji Adejobi. God bless you. Thank you. O ti wà nílé ọkọ for 10 years without having any child. Ṣe infertility test bóyá àtọkùnrin tó ń fẹ́ bóyá wà healthy. Bóyá sperm she count. Ìwọ gogo o ṣe ovary test. O de one bed 10 years. O ń gbàdúrà. O no o kírun, o ń gbàdúrà. O will look on the. You are just being stupid. You are just being stupid. Ede tí wá ṣe gbogbo kíní yẹn nìyẹn. Ẹ rí pé any problem. De lè rectify ẹ. Ó rí pé ọkùnrin, why can't you just be friends? Kó ní kálukú tẹ́ bá mọ̀ pé ṣe fẹ́ bímọ, ẹ lọ fẹ́ lòmíì. Kéde jẹ́ ọ̀rẹ́ láyéláyé, face reality. Even àwọn tí wọ́n ní problem gan, àwọn spam mi, wọ́n máa ń fight against ara wọn. Spam ọkùnrin àtobìnrin mi, nígbà mi, àwọn kọ́kọ́ máa wà tó máa ń fight against them, let alone ẹ tún wá ẹni tó ní problem. Yes, Oni, I want you to advise me on this issue. My husband stopped having sex with me for about 5 years or more. I'm seeing someone, but the person is not in Nigeria. I want someone nearby. I live in... Yeah, most of you, your husband will stop having sex with you. Oni mo sọ nísìn pé kí àwọn side chick come make sure pé wọ́n engage okú ọkọ yín early morning and late night. Ṣebí ni mo sọ nísìn. So ìgbà tí o bá ti, of course, ọ̀pọ̀lọpọ̀ yín ọkọ máa abandon yín kò ní doyin because wrong timing ní sex tẹ́ ń fọ́kọ. Ìgbà tọ́kọ bá fẹ́ dóbò gangan, ní wà available. You only be available ní wrong timing, which is ọ̀sán mọ́rọ̀lẹ́. Òru lè dàrú mọ́jú kẹ́ ṣe sacrifice borun bá ń kùn yín tó. Kẹ́ make sure pé ó doyin ní òru yẹn. Àárọ̀ kùtùkùtù lè ṣe sacrifice ẹni ẹ fẹ́ jí lọ síbi iṣẹ́. Wá mọ̀ pé wrong time ti yín kò go well pẹ̀lú ọkọ, so ó máa abandon yín kò ní doyin. Kò ní doyin nítorí time tẹ́yin fẹ́ kó doyin ò go well pẹ̀lú ẹ̀. So kò ní doyin. You have to look at the time. Your timing tẹ́yin fẹ́ dóko kò go well with most of these men. So ẹni tó bá ń dó wọn ní timing tí wọ́n fẹ́, wọ́n máa pick interest nínú ẹ̀ ju timing tẹ́yin fún wọn láti doyin lọ. Because when I ask you now, ẹni ó máa ń gbà tó bá délé lọ́sàn, ọ̀sán is not the best time. When the timing is bad, ó máa abandon ẹ lọ fẹ́ ẹni tó do ní timing tó fẹ́. When the timing is bad, òbú ẹ máa di àkàntì, ó máa irritate ẹ. Ẹni tó, because most of the time tó bá dú ẹ, torí wípé tí ọkùnrin ò bá come ní bó ṣe fẹ́ kí wọ́n come, tí wọ́n bá wá rántí pé àwọn dú ẹ, ó máa irritate wọn ni. So ẹni tó ń do ní time tó ń come tó wà intense tó máa pariwo tó máa mọ́ lára yẹn, á prefer láti do onítọ̀hún ju pé láti do wọ́n tó yẹ pé tó bá come ó máa padà regret pé òun come. Báwo lọkùnrin ṣe máa ń regret? Ọkùnrin tó bá come ní time tí ò wọ́ lára dáadáa, wọn ò kí ń like ẹ̀. Wọ́n máa like ẹ̀ ní time tí wọ́n ń do ẹ yẹn, but tó bá ti do ẹ tán, wọ́n máa later regret ẹ̀, inú máa bí wọn ni. So they won't want to come back to you at that time again. They rather go to ẹni tó yẹ pé tó bá do tó báyìí, tí wọ́n bá ti rántí bí wọ́n ṣe dámira báyìí, inú wọn máa dùn, òbò yẹn á tún máa wù wọ́n dó. Dan kó do ẹni tó yẹ pé tó bá ti rántí bó ṣe dámira, á máa irritate wọn torí pé dídámira yẹn ò dé bẹ́ẹ̀. Kò dé bẹ́ẹ̀. Tí dídámira ò bá ti dé bẹ́ẹ̀ fún ọkùnrin, ó máa abandon òbò ẹni. Tí
dídámira ò bá ti débẹ̀ fọkùnrin ó máa abandon òbò ẹ òbò tí dídámira ń débẹ̀ fọkùnrin fún òun ló máa look after ló máa sought after and àwọn òbò wo ni àwọn òbò tí wọ́n gbélẹ̀ ní ìdájí nígbà tí ọkùnrin ti tó wà ní REM after to experience rapid eye movement third stage of sleep àwọn òbò wo ni àwọn òbò tí wọ́n gbélẹ̀ ní òru nígbà tí ọkùnrin ti wà stress tó ti jẹun tí gbogbo nurse ẹ ti relax tó kó ẹ wá dẹ̀dílé tó wá fẹ́ dóbò ní ọwọ́ 12 midnight nígbà tí wọ́n sọ pé ó fẹ́ sùn nothing good comes easy you know that. àwọn òbò yẹn ni lọkùnrin máa sought after asáfóbò tiẹ̀ ó lè òbò ẹ lè má wùdó for 2-3 years kò dẹ̀ mí wípé kò dóbò because òbò ẹ wrong timing òbò lòbò ẹ and that timing is go well with ọkùnrin yẹn each time tó bá ti dú ẹ tó bá ti dámira báyìí ó máa ń padà regret ni pé kóun tiẹ̀ kúkú má dóbò ó kúkú bẹ́tà eléyìí tó ń dó yìí wàhálà lélẹ́yìí but òbò tó lọ dó tẹ́kùn tó bá ti rántí dídámira báyìí orí ẹ̀ máa tó okó ẹ̀ tún máa le wáyé tó ọkùnrin ṣe máa dóbò tó máa dó tán tó máa rántí tí ò ní jẹ́ kókó ẹ̀ le tọkùnrin bá dú ẹ tó bá rántí pé òun dú ẹ ó yẹ kókó ẹ̀ tún le ni kó tún wù ẹ̀ dó ọ̀pọ̀lọpọ̀ ní ìyàwó lé because of wrong timing tọkùnrin bá dó yín tó bá rántí okó ẹ̀ máa rọ̀ sí ni ẹni tó kó ẹ̀ rọ̀ kò ní wá òbò ẹ̀ now what are you talking about kò ní wá òbò ẹ̀. You can't hear what? What can't you hear? The number to call is +44. Why is my number showing emergency only? What's going on? You know they don't show emergency only. Go. No wonder people must have been calling me. Let me turn it off and turn it on again. In fact, book of 1-2 people come pay, then I'll be able to round off this program. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín mi ẹ ní lè dóbò torí pé máa sọ pé ẹ ní fẹ́ lọ wẹ̀ jẹ́nàbà nítorí pé ẹ ti wẹ̀ tẹ́lẹ̀ ẹ wá fẹ́ wo ó ń ṣera ẹ òbò ìdájí tó bá ti wà in the attitude kó máa kọ òbò ìdájí ilé ẹ máa tètè dàrú torí pé ẹ̀yin fly chick ẹ máa fáwọn obìnrin ẹ máa fáwọn ọkùnrin lóbò ìdájí àti òbò àwọ̀lésùn òbò ìdájí àwọn vital òbò nìyẹn àwọn tó wà vital jù nínú òbò dídó nìyẹn. What's going on? Okay, the number to call is +447404 851 Now you can call. I know a lot of people think wala ti pè mí. Okay. Yeah, the call is going through now. You can call on WhatsApp. I don't know what is going on with my phone. I don't know what is going on with my phone. Hello? Kí ló ń ṣẹlẹ̀? Okay. Hello? Àti ìka ẹ̀ka sọ. Ẹ káàsán. Ẹ kú ètò. Yes, sir. Hello, ma. Mo ń gbọ́ yín. Okay, nǹkan tẹ́ nípa nǹkan tẹ́ sọ mo fẹ́ dá sí. Kí ni genotype yín? Ṣé rí nǹkan tó kí la wí wà? Kí ni genotype yín? Genotype mi. Hello. Kí ni genotype yín?
Kí ni genotype yín? Okay, AA. Okay, kí ni blood group yín? Plus B. Plot B. Yes, sir. Mo ń gbádùn yín. Sorry, let me call this person back. Then I will say goodbye. You can't. I don't understand. Hello? Josie. Ma? Yeah. Ẹ ṣeun ètò tèmi o, a dúpẹ́ fọ́lọ́run ọba. Question lèmi fẹ́ béèrè sí. Mo mọ̀ pé bí mo yẹ pè yín yìí, nọ́mbà yìí ẹ máa ti understand ẹ̀. So ó wá kó pé ẹni yìí tó bá ti ń bá mi, kódà ká ti máa romance lásán, ó ti máa okó ẹ̀ ti máa ṣe omi gan. So tó bá máa fi di pé a ṣeré ṣe gbogbo ẹ̀ mo fún gbogbo ọdún fífẹ́ fún. Tó bá di pé ó wọlé báyìí, kò ní ṣe ju 2 minutes. Àánú láti release. Ó dẹ̀ fún mi ní concern. Ṣọ́kọ yín ni? No, ó yẹ kó ti yé yín nọ́mbà yẹn. Ṣé ni tẹ́ love ni? Mi ìfẹ́ sí ẹmọ̀ kó lè tò lẹ́yìn àmì gbogbo ẹnu sọ̀rọ̀. Ó depend. Ṣé rí 2 minutes yẹn? Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà wà in that shade. So it's not only happening to you. 65% ọkùnrin nísìn 2 minutes ni wọ́n. I'm telling you the truth. 65. Okay. So tẹ́ bá mọ̀ bẹ́ ṣe lè manage kẹ́ package ẹ̀ débi wípé ẹ ti mọ̀ pé 2 minutes ló máa ń dà. You can ẹ lè má jẹ́ kó wọlé until tẹ́yìn náà bá ti dé stage pé fẹ́ dà. So that 2 minutes ẹjọ́ máa dà papọ̀. Because ẹ bá ní pé ẹ fi dẹ̀ nǹkan tẹ́ lè ṣe nìyẹn 65% from research from the statistics àtàwọn nǹkan tí mò ń gbọ́ 65% ọkùnrin nísìn especially àwọn tó bá ti dé age even àwọn tó ti ń ṣẹlẹ̀ sáwọn 30 something plus nísìn 2 minutes ni wọ́n. So it's not only you don't happen soon. So bí ó ṣe máa ń dà lẹ́nu yẹn kó tó di pé ó wọlé yẹn pre-com ni kò mean anything pre-com ni bẹ́ẹ̀ bó ṣe ń dà ó mean anything pre-com nìyẹn kò ṣe nǹkan kan kò mean anything. Ẹ ṣe òun bá sọ pé òun ò fẹ́ mọ̀ náà lé mọ́ báyìí. Tó bá ti jẹ́ ọ̀kọ̀lọ̀ ẹ máa bá mi do ní ìdájí ẹ máa bá do ní ìdájí àti lálẹ́ ṣọ́ láwọn obìnrin burú ni kò ní mọ̀ lọ lé mọ́ ìdájí yẹn ni ìdájí yẹn ni àti lálẹ́ ìdájí ni àtàlẹ́ ẹ máa bá do kò lè mọ̀ náà lé mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́. Ìdájí àtàlẹ́ yìí náà ni. Hello, Sister Yinka. Hello, Eswa. Amaju ń ṣe mọ̀. Àmín. Èmi fẹ́ béèrè question kan ni lórí ọ̀rọ̀ tí woman tó ṣe drop call ọba yín sọ yẹn. Ẹni tó bá dà ní within 5 minutes. Tó dẹ̀ tún pick up tó lọ lo 30 minutes. Ṣé kò tí ì tó ni? Number 1. There's something tó ń pè ní refractory period and resolution period. Ní first tẹ́ bá kọ́kọ́ do obìnrin téèyàn bá dà within 5 minutes it's not bad because of the anxiety tó ti wà ń bẹ̀. Ẹ̀yin méjèèjì tí anticipate pé fẹ́ dóra yín. Yes, so it's not bad. Yeah. Between 3 and 7 minutes náà ni normal sex ní àkọ́kọ́. So it's not bad pé 5 minutes. But resolution period, after resolution period, te wá padà lọ. Resolution period is the time te fi sinmi kẹ́ tó lọ padà lọ dóra yín. So after your resolution or refractory period, te wá padà lọ dóra yín, te wá lọ 30 minutes. Ọ̀gá ni ya mú dá yín. So anyway, kí ni genotype? Kí ni genotype yín? AS ni mí. AS. Kí wá ni blood group yín? Plus O. O positive. Ṣé wá mọ̀ wípé ẹ lè fẹ́ ó dangerous láti fẹ́ AS. Ṣé mọ̀ ṣá? No, A ni mo fẹ́. God bless you. A ni mo fẹ́. Torí. Hello. Hello, Sister Yinka. Ẹ kú ojúmọ́ pèsè mi. Yes, o. Èmi fẹ́ béèrè question ni question tèmi ni pé ọkùnrin lèmi. Ṣùgbọ́n
bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ tó máa ń sọ pé wọ́n máa ń pẹ́ yẹn tí tèmi ní pé tí mo bá ti róbìnrin ti pẹ́ àbí mo bá ti bóyá mo ti ń expect obìnrin pápápá mo lè come within 2 or 1 year but tí mo bá padà lẹ́lẹ́ẹ̀kejì mo lè lo 30 tí mo bá tẹ̀sí àmọ́ ní yẹn bá jóbìnrin tó ní ìtì dáadáa tí bá máa padà lẹ́lẹ́ẹ̀kẹta ó lè pẹ́ kó jẹ́ pé mi tẹ̀ ní release gan. bẹ́ẹ̀ni ó normal. That is why we have refractory period and resolution period. So ó normal pé lálàkọ́kọ́ because of anxiety kí ẹ má pẹ́ lórí obìnrin ó normal. It's not bad. For anxiety, it's not bad. Hello? Hello, Auntie Yan. Yeah? Network ẹ break lẹ́kẹ̀ẹ́ ni. Mo ní nǹkan tí mò ń sọ lọ́wọ́. Ìyàwó mi gangan ló introduce mi sí program yìí. So, oddly, ó kàn ṣe èjì lẹ́yìn ìgbà kan ni. Ó ní ẹ̀kọ́ ni mo lọ ń kọ́ nílẹ̀. Ẹ believe pé kò ní fún mi ní anytime tí máa ń rẹ́dì pé okay o mo fẹ́ bá ní àjọṣepọ̀ báyìí ó máa ń yẹra fún mi ni ó máa ń ṣe bákan. ní time tí kìíní bá rẹ́dì kò yé mi nínú ẹ̀yin àsọkùnrin òbòwò ló máa ń dùn mọ́ yín jù ìdájí ọ̀sán alẹ́ èwo lẹ máa ń gbádùn jù. òru àti ìdájí ẹ̀ máa ń gbádùn jù. Okay. Especially ìdájí ìgbà míì ọjọ́ kan wà tó yẹ pé ó wà fún bẹ́ẹ̀ tó yẹ pé mo gi ní náà around 4 pé okay afẹ́ ní ìkankan láti bí ọjọ́ mẹ́ta ó dẹ̀ refuse inú bí mi lọ́jọ́ tí mo fi lọ bí iṣẹ́ ni in fact ó dàbí pé orí mi fẹ́ tàn. nǹkan tó máa ṣẹlẹ̀ ní ẹ̀ ní gbádùn. ọmọ tí mo ní retirement ọmọ ẹ̀ mo dìsájì ọmọ ẹ̀ ní 1998 ni mo ti dìsájì ọmọ ẹ̀ so òun àtọkọ ẹ̀ ti wá ní issue wọ́n ṣe ní issue yẹn sìn èmi àti ẹjọ́ wà á sìn tí èmi àti ọmọ ẹ̀ bá meet a máa jẹ òbò ṣeré kí n tún kẹ́ tó kàn in fact ó máa tó 45 minutes nígbà míì. Good. Biola ẹ ṣé sà Biola Saliu if you are in the attitude láti má service ọkọ ẹ láàárọ̀ you better go and change and stop saying I'm giving harsh advice. A woman that refuse láti service ọkọ ní ìdájí kí àwọn àlè bá dún ọkọ ẹ simple. Hello kí àwọn àlè bá dún ọkọ ẹ ní ìdájí àti lálẹ́. Ẹ kálẹ́ ẹ kúrò yes. Mo fẹ́ bẹ̀rẹ̀ pé precom yẹn ṣé kò wà ń fò téèyàn bá ń gbé fẹ́nu. Kò wà ń fò ṣe bí nígbà tẹ bá ń la oko ọkùnrin ṣé kò ní ní precom ni kò ṣe nǹkan kan ṣé ẹ lè mu spam ni. Okay mo lè mú. Hello. Hello mo ń gbádùn yín. Jọ̀ọ́ máa mo ti padà discover torí mo ní àwọn òwe hospital nìkan tí mo ní lọ́wọ́. A máa sọ̀rọ̀ yín later. Blog mi ẹ̀ ṣe ń gbọ́ èsì ni so ó wá láwọn question kan náà tí mo fẹ́ bi lórí ètò tí kí ni blog group yín tẹ̀ ń bá lọ tí mo kó lóyún. Kí ni blog group yín. Okay. AA ni so ó wá ní àwọn nǹkan tí mo fẹ́ béèrè pé ẹni tó ti róbìnrin ti pẹ́ níbẹ̀ ti sọ so ní èmi tèmi náà bí mo ṣe ní experience pé ó yẹ pé kí ọlá pé èèyàn ti ní lọ́kàn pé èèyàn fẹ́ róbìnrin àbí ẹni yìí mo ti fẹ́ mo expect ẹ̀ ti pẹ́ kí ẹ bá jọ ní fọ́ọ̀mù kó yẹ kí èèyàn tètè wá ní bó ṣe yẹ kó ṣe wà ṣùgbọ́n along the line ó wá kùn pé róbìnrin yẹn náà ò tètè wá ò tètè release fẹ́ pé èèyàn gan padà ṣù kí ló fa irú situation yẹn because ó máa ń ṣẹlẹ̀ sí mi lẹ́kọ̀ọ̀kan anxiety náà ni mo fẹ́ mọ̀ nǹkan tó fà. Kò sí nǹkan tó fà anxiety if you are tó ẹ̀bà ti ní kò dẹ̀ ṣe pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ there is something tó máa ń pè ní orgasma àbí orgasm ìmọ̀ bó ṣe máa ń pè kíní ẹ̀mọ́ tó jẹ́ wípé ọkùnrin máa dóbòdóbò àrùn nìyẹn o kò ní damira tẹ́ ẹ̀ bá ti ní àrùn yẹn oríṣiríṣi ọ̀nà ni anxiety lè fi gbà deal pẹ̀lú yàn anxiety lè deal pẹ̀lú ọkùnrin kó róbìnrin kó tètè damira kó damira ní kíní anxiety lè deal pẹ̀lú ẹ̀ kó dóbòdóbò kó má damira tí ò bá ní àrùn má damira ọkùnrin míì dẹ̀ lè rò bóyá òun ò damira bẹ̀ kó ní retrograde dídamira ìyẹn ni wípé dídamira tó pé instead kó bọ́ síta á lọ sínú bladder tẹ́ bá wo bladder àti ibi tí àtọ̀ ń gbà bọ́ta wọ́n súnmọ́ra wọn dáadáa ó lè jẹ́ pé retrograde dídamira ló ní retrograde orgasm jẹ́ pé kàkà kó bọ́ síta ó lọ síbi tí bladder wà so ó lè má rí pé òun damira ṣùgbọ́n ó máa mọ̀ pé òun ti damira so ìyẹn wà ìmí wà tó jẹ́ wípé kò ní damira rárá àrùn yẹn wà
immediate wà tó yẹ pé anxiety lè mú tètè dámira anxiety dẹ̀ lè má jẹ́ kó dámira so it's not a problem àfi téèyàn bá lárùn tó bá ti di pé every time tó bá dẹ̀ dóbò ò dámira mọ́ then you need to consult your doctor. Okay ṣèyẹn bẹ́ẹ̀ ṣó ẹni pé kò mí nìkan kan kò ní sí pé bóyá mo ní bóyá ìfẹ́ ti kankan lára bí bóyá mo ní. ẹgbọ́n nǹkan tí mo sọ tó bá ti di lemọ́ you need to go and see your doctor tó bá ti di lemọ́ wípé ẹ̀ ń dóbò ẹ̀ dámira àrùn yẹn wà bí orgasm àbí orgasmi àbí orgasmi mọ bó ṣe máa ń pè mọ́ hello. Hello. Yeah. Hello, mo dúpẹ́ mo gbọ́ program yín yẹn. Mo ń gbádùn ẹ̀. Ẹjọ́ kí ni blood group yín? Kí ni genotype yín? Mi ò mọ̀ tẹ́sí àwọn ọ̀rẹ́ bọ̀ tí gbogbo bí mo ṣe ń mo ń gbádùn program yín. Okay. Ẹ̀yin èèyàn educate ara yín. Go and know your genotype. Go and know your blood group. Hello? 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 Hello, Sitarika. Sir? Eshigon, topic you are very important. Eshigon. Yeah. Eshigon, please keep it up. Kí wá di genotype yín, sir? My AA, baby. God bless you. Positive. God bless you. We are in the same kidney. That's God bless you. So, nǹkan tó ṣe pàtàkì nìyẹn. Ẹni obìnrin Abíọ́lá kìíní kan tó bá ti jẹ́ pé timing tiẹ̀ ò go well. Mo ti fún yín ní exposing. The best time láti do ọkọ yín ìdájí àtàlẹ́ ni. But tó bá ti fail in that responsibility, káwọn àlè máa bá yín dó wọn láàárọ̀ kùtùkùtù àti lálẹ́, wọ́n lè gbàgbé ilé. Hello? Hello? Má fi call waste time me. Kọ́ lè gbàgbé ilé. Tẹ́ bá ti fail in your responsibility, it's not my problem. Tẹ́ bá ti di pé time ti yín, you want to dóko according to your time. Mo ti fún àwọn àlè ní exposing the best time láti do àwọn pàápàá àwọn àlè tó bá láwọn ò fẹ́ fìyàwó àwọn lẹ̀ tó dẹ̀ tójú ẹ̀ dẹ̀ wà lára wọn tó fẹ́ wọn that is the best time láti máa dó wọn wọ́n máa gbàgbé lé. Hello. Hello àti Yínká ẹ̀ka máa. Ẹ káàsán. Yes ma, ẹ̀rọ àwọn ẹ̀kú ètò ma. Mo gbà yín. Ẹ sọ̀rọ̀ ẹ go straight to the point. Yes ma. Mo ní in fact àwọn ètò tẹ́ ń ṣe ọlọ́run bá a túnbọ̀ máa fi ń ṣe lágbára ọlọ́run o. Àṣẹ. Ó ń kọ́ alọ́gbọ́n púpọ̀. In fact èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo rí àwọn nǹkan àmúgbájú tí mo rí gbá mú dáadáa lórí ẹ̀. Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe mú kan ní kínkín. Kí ni genotype yín sà? Ní sà mà. Okay. Àtàwọn tí wọn ò tiẹ̀ mọ̀ máa ní AA ni. Tí bá bèrè question lórí AA yẹn ní sí wọn ò ní lè dáhùn. Ọlọ́run. Who is this person? Hello. Hello, sir. Ẹ kúrò ètò. Ẹ go straight to the point, sir. A fẹ́ dá sí ètò ní àbíkọ́ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan tí àwọn bọ́dà ẹ sọ lẹ́ẹ̀kan yẹn àti wípé èèyàn tó bá dàbí ara bí 5 minutes báyìí ṣé infection ni. Infection kọ́ infection ni. Kò ní infection. Hello. Hello. Ẹ jọ̀ọ́ ṣé lè sọ̀rọ̀ dáadáa kọ́rọ̀ yẹn dá ṣáká lẹ́nu yín. Ẹ má pa vibe mi, my darling. Ẹjọ́ TNT mo fẹ́ béèrè kinní kan. Àwa tá a ní nǹkan adúlókó tó tóbi tó strong dáadáa. Fún wa ní líǹkì ní UK. Okó kan waste ni. Ẹ jẹ́ kó waste. Ṣé ọ sọ fún yín pé UK líǹkì àṣẹwó ló wà ní UK? Ẹ lọ sórí sabarikolo.com. Abẹ yóò ní. TNT ẹ̀yin nìkan la believe pé ó lè fún wa ní contact tó jẹ́ níhùn. Ó náà ní sabarikolo, mẹ́mi ni mo ní sabarikolo. Sabarikolo. Èmi mo ní. Kó dẹ́ẹ̀dì ilé tẹ̀ ń ṣe ní US ni kó dẹ́ẹ̀dì wọn táwọn máa fọ́ra wa lẹ́nu dáadáa. Ẹ ní sùúrù kí ni genotype yín? Èmi ọmọ Ondo èlé mi blood group mi B positive. Wàhálà iṣọ́ wà. Kì í ṣe general donor bí blood group àbẹ́ ò wá ni. Ẹ wo bẹ ṣe ẹ tún gara pẹ̀lú ẹ̀bẹ̀ ni pé general donor ni yín. Dọ́wọ́ pẹ́ sọ pé O positive ń sì máa ní general donor. Okay, B positive náà.
TNT mo mọ̀ kan tí mo gbé sábẹ́ ló jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀. Ẹ máa lọ jàre ẹ lọ sórí ṣàbàrí kò ló kí lẹ gbé sábẹ́. At the end of the day tá bá máa gbọ́ náà ẹ máa ní 2 minutes lẹ fi ń damira náà ni. But yeah, 2 minutes or 3 minutes you can work on it honestly. It's not the kò ń ṣe big deal. All of them saying AA. Tí máa bẹ̀rẹ̀ question lo hello brother. Kí lẹ wí náà? Hello ma. Mo ń gbọ́ yín kí lẹ wí. Mo ní ọkùnrin tó kọ́ dami ara ní 5 minutes. Second one náà tó ṣe first part. Mo ti explain kíní yẹn now. Hello. 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 Hello, good afternoon, Afinka. Good afternoon. This is all the way from Nigeria. Yeah. Yeah, I share who Google for me. Really appreciate me. I just want to greet you for a well done job. Thank you, my love. Do you know your genotype? Very well, very well. What's your genotype? I'm AA. I'm AA and P positive. Okay. My wife is AA. Okay, good. Okay. Inti mo mú wá fún yín ni. Do not let anyone bamboozle you. Àdúrà ò lè change genotype. Don't fake yourself. Nǹkan tí science ti kọ sílẹ̀. Àwọn tí ẹ rí SSS, àwọn SS yẹn, ẹ má fi pé wọn ò màdúrà gbà o. You understand? There are things there are risks that you shouldn't take that has nothing to do with God. It's your head, your brain. Your brain. Hello? Hello, Sister Yinka. Yeah. But ẹjọ́ mo nǹkan tí mo bí yín for the first time tí mo pè yín ni pé mo nídìí obìnrin tèmi àti ẹ lè wà. Ẹ lọ sórí shabarikolo.com. Hello. Hello. Hello, ẹ jọ̀ọ́ gbóhùn sókè dáadáa. Nǹkan tẹ́mi fẹ́ bèrè ni wípé báwo ni a ṣe lè máa dó ìyàwó wa nígbà tí wọ́n bá lóyún tàbí tán ṣẹ̀ṣẹ̀ lóyún, ṣé ó necessary ká máa dó wọn àbí ká fi wọ́n lẹ̀? Ẹ máa dó wọn o, ẹ máa dó wọn tó máa fi bímọ ni. Ìgbà tó wọ́n ní àwọn àgbàlagbà máa ń sọ pé tó bá ṣẹ̀ṣẹ̀ lóyún bẹ̀bẹ̀ okó máa yọ ó lè ba oyún jẹ́. Èmi ò mọ̀, it depends on body. I don't believe in that. But tíyàwó yín bá lóyún from 4th month, ìwé sọ pé kẹ́ má gùn lé wọn lórí mọ́ tí oyún wọn bá ti gbé 4 months, kẹ́ má dó wọn láti pé bóyá ẹ ń sùn lé wọn lórí mọ́. It's just to protect the baby, the futures. Pé kẹ́ má sùn lé wọn lórí mọ́. But however, wọ́n need kẹ́ má dó wọn dáadáa kí contraction lè easy fún wọn. Wọ́n need not only pé wọ́n need kẹ́ dó wọn kẹ́ spam gbogbo abẹ́ wọn dáadáa. Ẹ ní láti má dó wọn dáadáa. Tó bá ti lóyún, oríṣiríṣi ọ̀nà lẹ lè fi bàbá dó wọn. Wọ́n lè sùn lẹ́gbẹ̀ẹ́ kẹ́ dó wọn, but from 4th month wọ́n ní kẹ́ má sùn lé wọn lórí mọ́ láti bí oṣù 4. Other than that, ẹ dó wọn bí ẹni máa fẹ́ kú. Ẹ dó wọn di the last day jọ́ tó bá máa bímọ. Kò sí nǹkan tó jọ ẹni kan yọ̀dí kan mú tébù dání. Ẹ dó wọn, wọ́n need ẹ̀. Hello? Hello, yes? Wọ́n need ẹ̀ fún contraction nígbà tó bá neighbor. A lè easy fún wọn. Ẹ dó wọn gidi. Wọ́n bá ti ń dó wọn lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tẹ́lẹ̀. Ẹ máa dó wọn bí ẹ̀mẹrin lọ́sẹ̀. Tí oyún yẹn bá ṣe ń ga sí, wọ́n need kẹ́ máa spam inú òbò wọn dáadáa. Wọ́n need ẹ̀. Ọmọ yẹn á lè easy fún wọn. Contraction á easy fún wọn. But the but tó wà ńbẹ̀ ni pé from 4th month, ẹ má sùn lé wọn lórí mọ́ láti oṣù 4. Ẹ má máa sùn lé wọn lórí pé ṣe mọ̀ sí sùn. Ẹ jẹ́ kẹ́ ẹ lè sùn lẹ́gbẹ̀ẹ́, ẹ lè ṣe scissors, ẹ lè ṣe wheelbarrow. Ẹ má sùn lé wọn lórí mọ́ láti from the 4th month. Otherwise, in fact, time tó ń lè dóko gidi ni. Irú èmi tèmi bá tiẹ̀ wà nínú oyún àdófẹ́ kú oko ni. Shabarikolo.com. I think because Moti Bosita nisin, I probably come out. Oh, Monday is my daughter's birthday. I probably come out on Tuesday for another show because Moti Bota nisin. I was going to do matchmaking lẹ́ni tẹ́lẹ̀, but ọ̀rọ̀ genotype yẹn ká mi lára ni mo ṣe Bosita nisin kí n kàn wá clarify ẹ̀. Hello. Hello, Sister Yinka. Yeah. Hello. Yeah. Hello, ma. Yes. Ẹ ká sọ ma, ẹ kú ètò ma. Ẹ jọ̀ọ́ ma, mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín bóyá ó ní solution sí. Yes, AA is prone to malaria, you are right.
mo like sex. Hello ma. Hello ma. Mo ń gbọ́. Èmi mo ṣe wà yìí mo like sex ṣùgbọ́n ìyàwó mi kò like sex. Ẹ jọ̀ọ́ kí la lè ṣe? Ṣó ní nǹkan tí mo lè ṣe? Mi ní nǹkan tẹ́lẹ̀ advice mo lè sọ fún yín ni pé kẹ́ lọ wo obìnrin mi tó like sex because ilé ọkọ kò ṣe pé wọ́n lọ ń play tẹ́ntẹ́. Oko ni main thing tó tóbi jù nílé ọkọ. Tọkùnrin obìnrin bá dẹ̀ ti like òun ò like oko ẹ lọ bá wá helper. Mo like ẹni. Mo like woman yẹn. Èwo ni kí wá ṣe sí? Kí ni kí wá ẹni sùúrù kí ni kí wá sọ fún yín? No, kí ni kí wá sọ fún yín sìn? Kò like sex ṣé kí wá sọ pé kí n gbéra mi sílẹ̀ ni? Ó ní nǹkan tí mo lè ṣe. Bóyá ó ní nǹkan mi tí mo lè ṣe. Bóyá ó ní nǹkan mi tí mo tóun lè ṣe fúnra rẹ̀. Tẹ́ kó máa jẹ́ kó like sex yẹn. Kò sí nǹkan tó ń jẹ́ pé obìnrin ò like ilé ọkọ ilé oko dídó ni. Dídó dáadáa mo fẹ́ gbọ́ pé obìnrin kò like sex ilé ọkọ ilé oko dídó ni. Hello àti ẹ̀ka sọ́mà. Mo ń gbádùn yín. Hello. Mo ń gbọ́. Mo ń gbọ́ yín. Hello. Yes, mo ń gbọ́ yín. Ilé ọkọ ilé oko dídó ni. Tí ìyàwó ẹ̀ ò bá ti láìsẹ̀ don't ask me. Adult ni yín. Obìnrin tó lọ sí ilé ọkọ ó yẹ kó mọ̀ wípé pàápàá obìnrin tí wọ́n sanwó orí ẹ̀ wọ́n ti gba certificate òbò ẹ̀ dání. Certificate òbò ẹ̀ ti wà lọ́wọ́ ọkùnrin. So tó o bá ti tọ́ pé o fẹ́ dóbà bí o ti ní time bákan méjì ni tó o bá fẹ́ dóko rárá ọkùnrin ẹ lọ sórí ṣàbáríkòlò. Tó o bá dẹ̀ ti ní time oko ẹ̀wọ̀n àlè tẹ́ bá ti ní kó máa doyin lọ́wọ́ ìdájí àti lálẹ́ kẹ́ lè tètè gbàgbé ilé so that ilé obìnrin yẹn á lè dílé onílé. Kò jù yẹn lọ. Èwo ni ìyàwó mi ò like oko kí ni kí wá ṣe sí yẹn? Ṣé wọ́n lọ ṣe tẹ́ntẹ́ nílé ọkọ ni? Wọ́n lọ ṣe tẹ́ntẹ́ náà gbogbo wa la mọ̀ pé ilé ọkọ ilé oko ni. Wọ́n lọ ṣe tẹ́ntẹ́ in tó tóbi jù nínú ilé ọkọ òun ni oko dídó. Lẹ́yìn bá ti wá bímọ tán ẹ wá pò bóyin mọ́. Kọ́ lọ wáyàwó mi nìyàn lọ wẹ́lómi tó mọ oko tó lágbádùn oko. Hello. Èmi ò mọ ibi tí màá yìí ti ń pè o. Hello. Hello, Sister Yinka. Mo ti pè lẹ́ẹ̀kan bọ̀ èmi máa ń try láti sọ irú ẹ̀kọ́ tèmi kọ́ lé ní lọ́dọ̀ yín nìsín mo fẹ́ sọ because ẹ̀kọ́ kan tèmi bá ti pè báyìí mo máa ń rí ẹ̀kọ́ gidi tí mo dẹ̀ fẹ́ káwọn èèyàn máa wò. Sẹ́rí kan tẹ́ tún sọ lé ní ètò pè ní precom yìí. Most of àwọn míì wọ́n máa ń rò wípé bóyá àìsàn ni even èmi gan. Torí mo tó kàn bá ti lélélélélé ìgbà tó bá yá á kàn dàbí pé why tó bí omi àti iṣẹ́ mọ̀ ẹlòmíì mo rò pé kí ní ìnọ́mà ní nà ó. Èmi ò tẹ̀ wá gbọ́ ilé nìyí mo máa ń rí dáadáa. Precom ó prepare yín pé ó ń bọ̀ ní irọ́ kò sí kankan. Ṣé kò ń ṣàìsàn? Èmi tẹ̀ ń gbọ́ léni ni o. Èmi tún sọ nǹkan tèmi tún benefit léni nìyẹn. Kò ń ṣàìsàn. Kò ń ṣàìsàn. Hello. Hello, Adinga. Yes, sir. Ẹ káàsán. Ẹ káàsán. Olúwa pẹ̀lú ẹ̀ máa ń gbádùn ètò yín gan. Ẹ ṣàjàre bàbá mi. Láti Nàìjíríà láti ń pè. Ẹ ṣe kí wá ní genotype yín sà? AA ni. Ok. Kí ni blood group yín? Hello? Kí wá ní blood group yín? Hello? Kí ni blood group yín? Mọ̀ yẹn ni. Tí ń pretend bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́. Àmọ̀rú yín. I got you. Anyway, I'm tired of talking at this point, and I hope you have understood nǹkan tí mo discuss lẹ́ni. It's very important, it's very paramount for you to know your genotype and your blood group. And it's very important to do, to carry out some checks before marriage. Tẹ́ bá fẹ́ dóra yín. Okay, I'm coming to answer your question. Tí a bá ń dóbìnrin lọ́wọ́ tó bá ń pariwo pé òun fẹ́ tọ̀. Hello? Ẹ káàsán ma. Ẹ káàsán. Yes ma. Mo ní
ẹlòmíì wà tó jẹ́ pé tó bá gbóhùn obìnrin míì tó bá yẹ kó fẹ́ràn ẹ̀ gan kíní white yẹn máa jáde ṣé ó normal àbí kò normal. tó bá gbóhùn obìnrin míì tí white bá ń jáde níbo. tó bá fẹ́ràn ẹ̀ yes ó lè fẹ́ràn ẹ̀ tẹ́ pé ìfẹ́ tó ní sí ọkùnrin lè fà á sí mo ní ṣé kíní yẹn normal àbí kò normal. tó bá ń jáde níbo ni kíní white yẹn ti máa ń jáde. lójú ara lójú nǹkan ọmọkùnrin yẹn. Kíní precom yẹn wà colorless so it's nothing. It has nothing to do with pé mo fẹ́ràn obìnrin. It's precom and it's called tó bá ti di pé ó tí kó jáde kó mọ̀ pé ó ti lárùn but ó láti dàbí ó máa fà ó gbà colorless kò ní color white. Exactly. Yeah, it's no problem. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. All right. Ẹ jẹ́ ń lọ o. Ẹ jẹ́ máa lọ o. Ẹ fi mí lẹ̀ o. Hello. Hello, ẹ káàsán máa. Ẹ káàsán, ẹ jẹ́ máa lọ, ẹ fi mí lẹ̀, mò ń gbádùn yín. Ẹjọ́ Ọlá ló ń sọ̀rọ̀ láti Nàìjíríà. Okay. Mo ń gbádùn yín gan-an. Ẹ ṣé gan sà. Àwa France yìí ní láti Nàìjíríà, àwọn tí máa ń bú wa jù pé àwa ọmọ Nàìjíríà àmọ́ ṣe dáadáa. God bless you. God bless you. Nàìjíríà. Kí ni genotype yín? Ni B O positive O positive. Okay, that's good. Ẹ ṣé sà. Èèyàn kan béèrè pé kí ló máa ń fà tọ́kù wọ́n bá ń dó obìnrin lọ́wọ́ tó lóun fẹ́ tọ̀. Ó lè jẹ́ pé obìnrin yẹn fẹ́ squat. Tó bá lóun fẹ́ tọ̀ sọ pé kó tọ̀ síbẹ̀. Tẹ́ bá wà lójú iṣẹ́ lọ́wọ́ tẹ́ ń dóra yín lọ́wọ́ tóbìnrin lóun fẹ́ tọ̀ ní kó tọ̀ síbẹ̀. Ní kó tọ̀ sọ fún pé kó tọ̀ yẹn. Ẹ bá ń dóra yín lọ́wọ́ tó lóun fẹ́ tọ̀ sọ pé kó tọ̀ yẹn. Ní kó tọ̀ síbẹ̀ so ó lè jẹ́ pé first cut ó lè jẹ́ pé dídó yẹn wọ ara ẹ̀ torí tí èèyàn bá rí okó rìnbò tán kò ní fẹ́ in fact a máa ṣe bẹ́ẹ̀ ni pé oríṣiríṣi nǹkan ló máa ṣe bí ìgbà téèyàn wà ní labour ni kò ní jẹ́ pain kíní yẹn kan tó máa ṣe yẹn á máa rìn lára á máa dùn mọ́ oríṣiríṣi ó máa sọ oríṣiríṣi ó lè lóun fẹ́ tọ̀ ó lè ní òun dáràn o òun ò dórú okó yìí rí o ẹ gbà mí o oríṣiríṣi ni so tó o bá ń dóbìnrin lọ́wọ́ tó bá lóun fẹ́ tọ̀ sọ pé kó tọ̀ síbẹ̀ because ó lè jẹ́ pé ó fẹ́ squat ni ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so yín ò ń ṣe that's not big deal it's nothing to worry about it's nothing to even dwell on so ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ ẹ̀yin tẹ́ ì tí register lórí Ṣàbàríkòlò ẹ lọ especially ọkùnrin ẹ lọ register lórí Ṣàbàríkòlò because I'm gonna be doing Ṣàbàríkòlò matchmaking for obìnrin on Tuesday for people in diaspora àwọn tó dẹ̀ ti ń pè mí náà I still have you in mind. I have your detail. I will call you in due course. Hello? Hello? Yes, I'm going. Hello, nǹkan ẹ káàsán. Ẹ jẹ́ fi live sínú ohun yín yẹn. Ẹ káàsán nǹkan. Ẹ káàsán. Ẹ káàsán nǹkan. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ mo sọ fún yín mo ní ìdòkó. Ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan láti gbà yẹn láti last week Sunday. Kí ni genotype yín? Ní. Kí ni blood group? O positive dẹ̀ ni mí. Okay. Ẹ ní ìdòkó. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé mo gbádùn okó ta ju okó nílé lọ àǹtí nǹkan. Okay, ẹ̀yin lẹ sọ pé ẹ lọ́kọ but ẹ ní ìdòkó níta. Bẹ́ẹ̀ ni ní last week Sunday. Okay ẹlẹ́fẹ̀ẹ́ fọkàn yín lẹ̀bọ̀ ẹ fẹ́ máa dókó ń ta. Bẹ́ẹ̀ ni. Okay ẹ má bínú mo ti gbàgbé ní ọ̀nà pọ̀ àwọn èèyàn náà ń gbọ́ bí mo ṣe ń sọ yìí ẹlẹ́fọkàn ẹni tó bá fọ́ bò àwọn náà ń gbọ́ bí mo ṣe ń sọ yìí. Bẹ́ẹ̀ ni. Mo ti kọ nọ́mbà yín sílẹ̀ mo ti gbàgbé mi nípa rọ̀ I have a lot on my table. I have a lot in my head. Mo ti gbàgbé. Okay. Ó ti gbàgbé. So ẹ má worry. I will come back to you. Ó dáa, ẹ ṣé mà. Hello? 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 Brother, ìmú ní kẹ́ lọ sórí Ṣàbàríkòlò.
àǹtí kan pè yín sí páwọn nídìí wa ẹ jẹ́ kán ẹ connect wa mọ́ wọn. Mi lè connect mọ́ wọn torí pé wọn sí nílùú Naija náà wà. Oh, okay. Bye bye. A rò páwọn ti gbìn. You are interested in what? Ìwọ tó ní you are interested yìí. Mo ní case kan tó yẹ kẹ́ answer lójú mi that you have not answered. And you know that you have not answered that case. Because I've decided to keep me does not mean I've forgotten. I have not. Hello? Kò mí pé mo ti gbàgbé mo gbàgbé. Oh my God, this person is going to call me like tomorrow. Hello? Hello, Auntie Inka. Yeah? Ẹ káàsán. Yes, ma. Ẹ ra ma. A kú weekend ma. Mo ń gbádùn ètò yín ma. But nǹkan tó kàn kí n sọ kíákíá ni wípé ẹ wo kò yé mi Auntie Inka mo ní ìdánwò tó bá dáa gidi gan. Ọlọ́run. Hello? Àti ẹ̀ka sọ́ọ́dì o, àti tó lò nídìí oko yẹn, àmọ́ ibi tó wà Nàìjíríà lè fi náà wà. Ta lẹni tó ń sọ̀rọ̀ kí ni genotype yín? AA ni. Okay. Mo ti pè yín lẹ́ẹ̀kan náà. Ẹ má worry, máa get back sí yín. Hello? Hello, ma. Yeah? Ẹ káàsán, ma. Ẹ káàsán. Ẹ pé ètò, ma. Yeah. Yes, ma. Yes, àmọ́ mú nọ́mbà yín lórí sí program tẹ́ ń ṣe ní Facebook ni, ma. So? Yes, ma. Ẹ jọ̀ọ́ ma, mo fẹ́. Now, Ajaki ma take leave me. I'm going to come back on Tuesday for matchmaking for Obìnrin. For the guys, please go on shabarikolo.com. I know, I quite understand that most of you, I've started going on Shabarikolo now. But that's fine, and it's better for you because I'm not going to attend to anyone. Any man that is not on Shabarikolo should not even bother to call me at all. And if you have called me and I have not responded, or Moti, get back to me. Don't think I've forgotten. I'm just taking my time. Baba, mi ò ní ọmọ, mo lọ́mọ tí mo lè fún yín. Ẹ lọ sórí Shabarikolo. Mi ò lọ́mọ tí mo lè fún yín. Okay, ìfara tí ó lágbára. Okay, àti ká mo gbọ́ ọ̀kan lẹ́yìn sọ. Àbọ̀ kìíní kan ṣẹlẹ̀ mo fẹ́ béèrè. Ṣé ń gbọ́ mi mà? Mi ò mọ nǹkan tó máa ń fà á. Èmi máa ń pẹ́ ní tó release. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ọmọ nísìn ẹ lóbò kan tẹ́ ń dó lọ́wọ́ ẹ tẹ̀tún lọ ẹ sì sọ pé ẹ máa ń pẹ́ that means pé ẹ ń dóbò lọ́wọ́ ẹ dẹ̀ tún fọ́mọ. Rárá nǹkan tí mo lọ́mọ kan but ẹ mọ̀ like ìyàwó mi sìn bó ṣe wà ẹ kò lágbára kó púpọ̀ bẹ́ẹ̀ ni. Hello? 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 Yes? Auntie Yinka? Yes? Ẹ káàsán. Hello? Ẹ pa Facebook, ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ Facebook, kẹ́ bá mi sọ̀rọ̀. Okay. Ẹ mo ti kúrò ńbẹ̀, ẹ káàsán Auntie Yinka. Ẹ káàsán. Hello? Mo ń gbọ́ yín. Auntie Yinka ni mo bá sọ̀rọ̀. Auntie Yinka lẹ ń bá sọ̀rọ̀ bọ́ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ Facebook. Okay, all right. Kí ni tẹ́lẹ̀ máa fún mi láti jọ́njọ́ yẹn fún mi gift tẹ́lẹ̀ máa fún mi o. Tẹ́lẹ̀ máa kọ nọ́mbà mi lẹ̀. Talẹ́ ni kí lẹ sọ lórí show mi. Àwọn tí mo ní kọ́ lọ gba gift wọ́n ti lọ gbà náà. Àwọn tí mo ní kọ́ lọ gba gift wọ́n ti lọ gbà tí mo ní kọ́ lọ gba lubricant wọ́n ti lọ gbà náà. Rárá wọn ò pé nọ́mbà mi. Okay, mo ti kọ nọ́mbà yín sílẹ̀. Màá ní ká búrò mi pè yín. Okay ma. Yeah. All right ma, ẹ ṣé ma. God bless you. Tẹ́ bá fẹ́ pé ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ Facebook. Let me just sign off. I will see you again on Tuesday. And for those of you, please go on. Hello.
ẹ káàsán sí yín ká. Ẹ káàsán ìyá mi. Ẹ káàsán ẹ̀sán àìpẹ̀lẹ́mọ̀. Dáre, someone has just reported you. Mo ń gbọ́, kí lẹ wí? Mo máa ń wo program yín always ní kìíní ìfẹ́. Mo dẹ̀ láìkí bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ ń bẹ̀. Ẹ ṣé mà, kí lẹ wá fẹ́ mà? Ìjọba Arẹwà. Kí lẹ wí màmí? Arẹwà olówó ìjọba lórúkọ mi. Kí lẹ wá fẹ́ mà? Mo máa ń wo program yín always. Arẹwà ẹ̀dẹ̀ rẹwà lóòótọ́ ẹ beautiful. Ẹ ṣé adúpẹ́. Ọlọ́run ò ní bá dada yín jẹ́ náà, ẹ̀yin náà rẹwà. Mo nídìí èèyàn ni, mo nídìí ọkùnrin. Mo ṣe rí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé ó di Tuesday. Òun kọ́ ni mò ń ṣe lénìí. Ẹ má bínú ìyá mi. Bọ́ ẹ rẹwà. Orúkọ ròyìn ẹ rẹwà lóòótọ́. Ẹ rẹwà. Dáre, someone has just reported you to me. Ipe, I tell him I don't know my genotype. She says she knows it. And she tell me I'm DPD. I'm PDP. I can marry APC. Anyway, let me go. Please go and check. Go and know your genotype and your blood group. It's very important. Do your premarital check before, or premarital test, or whatever you want to call it, before you get married. Know if you have a blood disorder. Know your hepatitis position or status. Know your infertility, the man infertility test. Do it. Do your ovary test before you do it. Those tests are more important than Dora Wakato marry. Who cares if you Dora yi or no Dora yi? Whose problem is that? Ètò jẹ́ problem. Ẹ káàsán, òun láti sọ yìí. Ọlájúbọ̀kẹ́ Olóyèdè, I shouldn't go. I want to go. A máa ń gbádùn ètò yín gan. Ẹ ṣé ìyá mi. Ẹ kú iṣẹ́ ọpọlọ yóò níjọba o. Àmín. Okay ma, ó dàbọ̀. Kí ni genotype yín ìyá mi? O plus. O plus ni genotype yín. Kí ni blood group yín? AB àbí AB. AB, okay. AB ni genotype, AB ni blood group yín, genotype yín wá jẹ́ O plus. Mama, ẹ lọ hospital kẹ́ lọ check, you don't know it. Tí ṣe kò sí nǹkan tó ń jẹ́ AB. Go and check it. It is dangerous if you don't know it. AB ni genotype yín, blood group yín wá jẹ́ O plus. Go and check it. It's very important. Don't take things for granted. Àwọn nǹkan kan mi wà tó jẹ́ wípé I know death is inevitable, but ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò dá kéèyàn wà láyé yìí kéèyàn má mọ your health position. Pé kò má mọ nǹkan tó jẹ́. You have to go and check it. It's very important for the mothers tó ní àwọn ọmọbìnrin ọmọ ọkùnrin tó máa marry. Please make it a point of duty. Ensure they know one more genotype one, so that when they are getting married, and educate them. But they must know the genotype of whoever they want to settle with. It's very important. It's more important than bothering yourself over Dora Wakato marry. Afe Dora Wakato marry. Kini kan. And for those of you, tejeya wole, make it a point of duty. And upe Obo Idaji ati Obo Ale, those two are important ju timetable olosan ati ìrọ̀lẹ́ lọ. And for those of you tẹ́ ń fẹ́ married men tó ti fún yín ní condition tó fẹ́ fi ń ṣe second fiddle, ẹ sọ fún wọn, ẹ make sure wípé ẹ ń capture wọn ní ìdájí àti ní alẹ́, so that a lè serve as deterrent, or a lè serve as a lesson fún àwọn ìyàwó ilé wọn. Ire o, shabarikolo.com. I love you all. Thanks there. I'm saying thank you to all. Bye for now.